orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbogbò ni mo dá padà sọ́dọ̀ rẹ Ọlọ́run ayérayé nítorí pé ìfẹ́ tó ga tó tóbi jọ ní èyí ìtí ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ agbára rẹ̀ ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni tó ń lápá nínú ayé mi láti mú mi bọ́ pátá lógbó tí ń ṣe ogun èpè májẹ̀mú ran ogun ẹ̀jẹ̀ gbogbo àti gbogbo májẹ̀mú gbàlè tó ń jà wọ́n nínú ọ̀ràn wa jẹ́ pé mi bọ́ pátá gbọ́ ọpẹ́ àti mi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ gbogbo yìí mo dá padà sọ́dọ̀ mo sọ wípé ṣe èyí fún ẹ̀jẹ̀ agbára ẹ̀jẹ̀ gbàlà ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni tó bá gbogbo májẹ̀mú gbàlà ẹ̀jẹ̀ tó gbà mí tó gba yé mi lápá bàtà àìkúrògbò tí ṣe ogun èpè májẹ̀mú ogun ẹ̀jẹ̀ gbogbo yìí òkú òkú jẹ́ tàbí kúta gbogbo títí àwùjọ ní tìjọ́ Ọlọ́run àyíntà àwùjọ gbogbo rẹ̀ ìjẹ́ pé ayé mi bẹ̀rẹ̀ sí fọdún ogun jẹ́ pé kò yóò tún ṣe agbára àbíjọba àti èmi kúkà sí pé kọ́ àti tó tún lè láìwá lórí àbí tó tún láṣẹ lórí àbí mọ́ òṣìṣẹ́ Ọlọ́run ayérayé àtòbíṣẹ́ gba ọpẹ́ àti èmi olórọ̀fẹ́ gba ọpẹ́ àti èmi ẹrù ṣiṣẹ́ gba ọpẹ́ àti ní gbogbo rẹ̀ mo yìn ọ́ gbogbo rẹ̀ mo fògo forúkọ rẹ̀ mo sọ pé kábíyèsí lọ́ba àwọn ọba olúwa agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù Kristi lẹ́ẹ̀mẹ́ta gbogbogbò ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ nítorí pé nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ṣe ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni àní mo ti gbà mí o àní mo sì ti bọ́ láyé àní èmi kì yóò tún padà sínú gbogbo tí ń ṣe ogun àbí ègún àpèpẹ́ bẹ́ẹ̀ni kì yóò tún ṣe ohunkóhun kan ìtí ó tún mú mi padà sínú ègún èpè àti májẹ̀mú àti ogun ẹ̀jẹ̀ kankan mọ́ ìdíkẹ́ ní gbogbo ọjọ́ ayé mi èmi ọmọ tayọ èmi ó sì mọ ṣeré ni èmi ọmọ àmì àtúnú ojoojúmọ́ bá gba ọpẹ́ àti èmi àdúrà pẹ̀lẹ́ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ gbogbo yìí ni mo dá padà sọ́dọ̀ mo sọ wípé ó ṣe bàbá ọbẹ̀ mi mímọ́ àjùlọgba ọpẹ́ àti ẹ̀yẹ ó àìfún ẹ̀jẹ̀ yé bí yìí ni ìjẹ́ pé ó ti gba ayé mi lápá pátá nípa agbára àti aṣọ rẹ ìtẹ̀sẹ̀ Jésù Kristi májẹ̀mú tuntun rẹ ìjẹ́ pé èmi kì yóò tún padà sínú ogun àbí ègún àbí májẹ̀mú rẹ mọ́ ìjẹ́ pé kì yóò tún sí ègún èpè àti májẹ̀mú kankan tí ó tún lè ní agbára àti lè jà mí mọ́sẹ̀ Ọlọ́run ayé jẹ́ pé ní gbogbo ọjọ́ ayé mi ti pòrò agbára tó fi jọ lọ́dún àyípa ìjẹ́ májẹ̀mú tuntun ní sẹ̀jẹ̀ Jésù Kristi ni títayọ ìbẹ́mọ̀ta ìgbòrò ìbẹ́mọ̀ gbòṣe ìbẹ́mọ̀ ṣe ọ̀nà mi ire ní ọmọ jáde lójoojúmọ́ ògo ni forúkọ rẹ ìṣe ni forúkọ rẹ ògo ni forúkọ rẹ ìyìn ni forúkọ rẹ bàbá mo sọ wípé o ṣé ọmọ mo sọ wípé o ṣé ẹ̀mí mo sọ wípé o ṣé àtúbí mo sọ wípé o ṣé ní gbogbo ọ̀nà ọ̀yà gba ọpẹ́ Olúwa gba ìyìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ìyìn agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbogbò ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ èyí fún ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ní sísẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi ni ìjẹ́ pé ìwọ fi gba ayé mi là ìjẹ́ ayé mi sì bọ́ lọ́wọ́ gbogbo tí ń ṣe ogun gbogbo ìjẹ́ pé ayé mi sì ń tẹ̀síwájú nínú ògo nínú láti nínú ṣe rere ìjẹ́ pé nígbàgbọ́ ní ọjọ́ gbogbo àní ní ọ̀tún ìwọ yóò sọ májẹ̀mú rẹ̀ tó sì mọ̀ sí májẹ̀mú gbogbo ìlérí àti májẹ̀mú rẹ̀ ní gbogbo ọ̀nà ìwá sì mi ṣe yóò sì mọ̀ wá sínú ayé mi ní gbogbo láìsí mi àti láṣà rẹ̀ ìjẹ́nikẹ́ni kan kò sí ní pàtàgbára àní láti mú mu kúrò nínú májẹ̀mú rẹ̀ ní tuntun ní ti ṣe májẹ̀mú ayérayé ní bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo sọ wípé o ṣé ọmọ mo sọ wípé ẹ̀mí mo sọ wípé o ṣé fún tí o bá tá gbára ayé ìbára gba ọgbà àti ẹ̀yẹ èyí fún ẹ̀jẹ̀ agbára ẹ̀jẹ̀ gbára tí ẹ̀ fi gba ayé mi pátá ìjẹ́ pé àyè mi wọ ọdún májẹ̀mú tuntun lọ ni ìjẹ́ pé àyè mi sì bẹ̀rẹ̀ sí fọnù gbogbo tí ṣe yèrè àyọ̀tún májẹ̀mú pátá ní àyè mi ọbẹ̀ sí wá sí mi ṣe ní iṣẹ́ bẹ̀rẹ̀ sí àníbó ṣe mi wá bẹ̀rẹ̀ sí mi ṣe ní ẹ̀yà tó bá ṣe iṣẹ́ bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe ògo sì jẹ́ tẹ̀lé ó ti bẹ̀rẹ̀ jẹ́ tẹ̀lé wá nígbà gbogbo bẹ́ẹ̀ ni àìní orúkọ yóò ṣe òwò kan àìní tí ó lè mú mi kó dúró májẹ̀mú rẹ̀ àyà tí ó lè mọ ṣe ìdíwájú láti mú kí gbogbo ìlérí àti májẹ̀mú kan má sì mi ṣe láyé mi ó ṣe bàbá mi mímọ́ ìṣirò ní forúkọ rẹ̀ mo gbé orúkọ rẹ̀ ga bàbá mo sọ wípé o ṣé gbogbo orúkọ náà ayé mo sọ wípé o ṣé àìrí fún ẹ̀jẹ̀ Jésù Kristi jágbá ẹ̀jẹ̀ yé bí ẹ̀jẹ̀ mímọ́ ni èyí tí wọ́n fi mú gbogbo ìlérí àti májẹ̀mú rẹ̀ wá sí mi ṣe nígbà gbogbo èyí tí ó fi mú gbogbo ìlérí àti májẹ̀mú rẹ̀ wá sí agbára tó ga pẹ̀lú ògo tó ga pẹ̀lú ẹ̀ tó ga pẹ̀lú ìṣe tó ga jọ ìjẹ́ pé gbígbọ́ ọ̀rọ̀ ayé mi gbò yóò sì mọ gbilẹ̀ inú ògo lọ́tún lójoojúmọ́ òṣìṣẹ́ Ọlọ́run ayérayé òṣìṣẹ́ Ọlọ́run àtòbíjọ òṣìṣẹ́ Ọlọ́run ọ̀fẹ́ èmi yìn ọ́ lógo bàbá mo gbórúkọ rẹ̀ ga ọwọ́ ẹ̀mí mímọ́ ya gba ọpẹ́ Olúwa ìgbà yìí Olúwa ìgbà ọpẹ́ Olúwa àti ẹ̀yìn mímọ́ yìí mo ti mọ gbórúkọ ayé mọ́ fàtí kòkòrò òṣìṣẹ́ Ọlọ́run ayérayé agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbogbò ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ nípa ẹ̀jẹ̀ Jésù Kristi tí ṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni ìtọ́ borí gbogbo tí ń ṣe ẹ̀jẹ̀ gbogbo lọ tí kò tún sí ìrúbà tuntun àtijọ́ àti tàṣẹ sílẹ̀ kankan mìíràn mọ́ tó tún lè dàbí rẹ̀ mo sọ wípé o ṣé Ọlọ́run ayé nítorí pé kíni àìdínú ògo tó ga jùlọ mo dẹni gbígbòrò mo dẹni tó tayọ mo dẹni tó lékè tó sì mọ lékè tó sì mọ tayọ sáà ní gbogbo ọjọ́ ayé mi ojú mi sì mọ jẹ́ orí sáà ní gbogbo ọjọ́ ayé mi nínú ògo tó ga tó lẹ́gbẹ́ tó lójú wọn àṣẹ tó ògo tó ga tó lẹ́gbẹ́ tó níwọ̀n yóò sì mọ jẹ́ tèmi ti gbogbo agbára tó fi jọrọ nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni ìtò borí gbogbo tí ń ṣe ẹ̀jẹ̀ tó bá gbogbo májẹ̀mú gbà nìjẹ́ ni àdúrà pẹ́rẹ́dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èmi yìn ọ́ lógo bàbá mo mọ rírò rẹ̀ nínú ayé mi mo dá gbogbo padà sọ́dọ̀ mo mọ rírò rẹ̀ nínú ayé mi àní mo sọ pé ní gbogbo ọ̀nà àní ògo ni fún ọ tí ayé mi ó sì mọ yìn ọ́ àní fún ẹ̀jẹ̀ yé bí ẹ̀jẹ̀ Jésù Kristi ni àní ẹ̀jẹ̀ bá ẹ̀jẹ̀ tuntun ẹ̀jẹ̀ agbára ni ìtọ́gba ayé mi nípa pátá ìtọ́jú tí ewúrẹ́ ìtàgùtàn tí gbogbo pátápátá lọ ìjẹ́ pé àní èmi jẹ́ tó ń gbòòrò àti tó ń gbilẹ̀ tó ń tayọ tó ń lékè tó ń ṣàṣírí àti tó ga jùlọ àní tó ń bójú orí àti tó sì bójú nígbà gbòòrò nínú ògo tó ga tó lẹ́gbẹ́ tó lójú wọn ìjẹ́ pé nínú ògo àní mo dé gbígbòòrò àní nínú ògo mo dé ti tayọ nínú ògo mo dé tó ń ṣàṣọ
tó ń ṣàṣírí ayọ̀ àìnínú ògo tí kò lẹ́gbẹ́ tí kò lójúmọ́ àní mo bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí ní ọ̀tún lójoojúmọ́ àìnínú àṣírí káṣíkínú ká mọ ń tayọ ká mọ jí orí àìní pọ̀ ní ògo ìsúnmọ́ ni mo ń tẹ́ ẹ̀bí ó tún mọ pọ̀ sí tìmọ̀ta àìní tún mọ ní kíkà lójoojúmọ́ bẹ́ẹ̀ ni gbogbo dáhùn mi àìní pẹ̀lú ògo tó ga jùlọ àìní ọmọ yọrí sí rere mímọ́ ìṣòro bàbá gba ọgbà àti ìrìn ètò pé pẹ̀lú agbára rẹ pẹ̀lú àgbà tó wà ní ẹ̀jẹ̀ Jésù Kristi ṣe ibi ìjẹba ìjẹun tuntun ni àìní gbà gbogbo níbi gbogbo tí wọ́n bá wà àìní ògo tó ga jùlọ àìní àyè ó sì mọ gbà mí ìjẹ́mi ó sì mọ fọ ní ògo èmi ó sì mọ sọ ní ògo èmi ó sì mọ pọ̀ sí ní ògo láyé èmi kì yóò wà lẹ gbogbo ògo yóò sì mọ tètè òṣìṣẹ́ Ọlọ́run ayérayé òṣìṣẹ́ àtóbi jùlọ ìjìnlẹ̀ fẹ́ gba ọpẹ́ olùwàgbẹ́yìn ògo ìyẹn láti ọpẹ́ ní fún ọkọ̀ iná mọ́ gba ọpẹ́ àti ìyẹn mi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àánú ni mo béèrè fún bàbá orí ọ̀fẹ́ ni mo béèrè fún Olúwa àyè gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ Jésù ṣe kígbe fún àánú àti ọ̀fẹ́ àyè bí náà béèrè fún àánú àti ọ̀fẹ́ láti inú ẹ̀jẹ̀ Jésù Kristi bàbá ṣàánú fún mi dáàbò gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mi sọ bí di mímọ́ ti gbogbo agbára tó fi jọlọ́run àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi àánú ni mo béèrè fún bàbá àní àwáwí kan kò ṣe fún mi láti ṣe àánú ni mo béèrè fún orí ọ̀fẹ́ ni mo béèrè fún àyè mi ò ní àwáwí kan tí mo fẹ́ ṣe níwájú rẹ̀ bàbá dáàbò gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mi Olúwa sọ bí di mímọ́ dáàbò gbogbo orí kọjá mi Olúwa sọ bí di mímọ́ ní gbogbo tí ń ṣe ìṣàtàsílẹ̀ mi nù bàbá àdúgbò tí ń ṣe èrò kọjá mi lọ́wọ́ mímọ́ ẹ̀yà sọ bí mímọ́ ti gbọ́ bá tóbi jọ náà ẹ̀yà sọ bí yóò wọ́n ayé rẹ̀ sọ bí tí mo ológo jùlọ sọ bí tí mo olúyọ̀nù jùlọ ìwọ̀ba tó ń jẹ́ ìmọ̀ àdídá gbogbo ẹ̀ṣẹ̀ mi ti máa sọ bí mímọ́ àyìn láti inú ẹ̀jẹ̀ Jésù Kristi ṣe jẹ́ májẹ̀mú tuntun rẹ̀ ẹ̀jẹ̀ agbára rẹ̀ tí kò dábẹ́ tí kò dábẹ́ tí kò dábẹ́ bàbá àdí sọ bí mímọ́ pátá nínú rẹ̀ dáàdì gbogbo ẹ̀ṣẹ̀ mi ti mi wá sọ bí mímọ́ ní gbogbo orí kọjá sọ bí mímọ́ àní torí ògbà tí ó sọ bí mímọ́ dáàdì gbogbo orí kọjá ẹ̀ṣẹ̀ mi ti mi àyíkó ògbó sọmọ tẹ́ bó ṣe tẹ́lẹ̀ láì ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá ìrìbọmi àti ìwẹ̀nùmọ̀ tún ní ẹ̀jẹ̀ Jésù Kristi tí ìṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni Olúwa ṣe fún ti gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ni àní jújà àti ẹ̀wọ̀n lọ ayé mi kó tún wá jẹ́ mímọ́ kó tún jẹ́ pípé níwájú rẹ̀ nípa ẹ̀jẹ̀ Jésù Kristi gbogbo tó lè jẹ́ àwọn àkọsílẹ̀ ibi tí ayé fi ń sùn mí tí wọ́n fi ń kàn mí lẹ́sùn àì láti mọ jà mí lógun ya kó di pípa pátá àì tí wọ́n ti kọ́ dàbí tí wọ́n kọ́ àbí tí wọ́n tún lè mọ̀ nǹkan gbogbo ẹ̀ kó di pípa pátá àti àfinisùn àti ẹni tá à ń fi ń sùn àti ohun tí à ń kọ́ àti ibi tá à ń kọ́ sàtọwọ́ tí ń kọ́ àti ohun tá à fi ń kọ́ ìrìbọmi àti ìwẹ̀nùmọ̀ tún ní ẹ̀jẹ̀ Jésù wá sí fún ti gbogbo wa tó fi ń jẹ́ Ọlọ́run ni ní gbogbo ọ̀nà bàbá àrísẹ́ gbogbo tó ń jẹ́ iṣẹ́ àṣeparí àwọn kàdé kọ̀ọ̀kan níbẹ̀ ní gbogbo ní ègún èpè àti májèm gbogbo láì àti láì mọ̀ ògbọ̀n náà fọ́nà àti irú amọ́ tíwájú àṣewájú ní ọ̀tún ní ojoojúmọ́ àní kí wọ́n tún mọ fún kí wọ́n tún mọ ákí ìgbéde wọn kó tó amọ̀ lẹ́jọ́ àti wọn lọ kí wọ́n mọ̀ náà fọ́nà àti lè rúra pàápàá débi pé wọ́n náà fọ́nà àti kéne àti lè fọ̀hún débi pé wọ́n àṣọ pé wọ́n tún dìde ogun mìíràn àti lẹ́ẹ̀kejì àìsí ayé àbẹ̀sọ̀ ohun kan tí ń ṣe tèmi ìrìbọ̀bẹ̀ àti wẹ̀rùmọ̀ tún ní ẹ̀jẹ̀ Jésù yá ṣe fún pátá àti gbogbo agbára tó fi ń jọ́ lọ́rùn ni àní gbogbo ohun tó lè wà nínú àyíṣe mi tí wọ́n lọ́wọ́ nífẹ̀ẹ́ tí ó fògo fún ẹ tí ní ọ̀run ọdún tí ọ̀rọ̀ pé mo fẹ́ mọ kọ̀kọ́ tí gbogbo ọ̀yà fáwọn tó kó ayé mi ọ̀yà rú wọn dànù kọ́ dáná sun wọn fọ́ wọn dànù kó ayé mi eru kankan tó kéré jọ ọkọ̀ gbọ́dọ̀ sẹ́kùn ayé mi pátápátá ayé mi kò jí mi mọ́ fún Ọlọ́run aláyé níbi gbogbo fún ènìyàn níwájú gbogbo kí n mọ jẹ́ ìmọ́lẹ̀ iyọ̀ rere àtàwòkọ́ṣe rere tó ń tàn tó sì lágbára tó sì ṣe rere nígbà gbogbo àlìfóògùn àti inúgo rẹ̀ níwájú ẹnikẹ́ni kò jẹ́ dáwùjọ àti gbogbo àbí náà orílẹ̀-èdè gbogbo ìjọba ọkọ̀ mọ̀ sí bọ́ sọ̀rọ̀ mọ́ lọ́wọ́ ìrìbọmi àti ìwẹ̀nùmọ̀ tó lè jẹ́ aṣèpọ̀ wá àti gbogbo agbára tó fi jọrọ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi bàbá àní jújà tẹ wá lọ jẹ́ kí wọ́n dá mi láre kí ìmọ̀ ìdá láre gbà kí ìsìnmọ̀ ìdá láre níwájú ènìyàn gbogbo níbo tí wọ́n bá ṣe kọ́tàn síbẹ̀ orí ọ̀fẹ́ àánú ojú rere ìrànlọ́wọ́ àtọ̀nà rere Olúwa kí tó mọ̀ mọ́ríwá bó ṣe gbà àti tẹ̀wé kí mọ́ríwá bó ṣe gbà lọ nínú ògo tó ka ìpè tí mọ́ fọ̀ pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù ṣe ìrìbọmi àti ìwẹ̀nùmọ̀ tó yá ṣe fún wa gbọ́sàn orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ìrìbọmi ni mo béèrè fún bàbá àti gbogbo agbá tó fi jọ lọ́rùn ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo pè ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo pè ẹ̀jẹ̀ Jésù Kristi bàbá Ọlọ́run ayé ti gbogbo agbá tó fi jọ yá ṣe ìrìbọmi ọ̀tún fún mi wá ṣe ìwẹ̀nùmọ̀ ọ̀tún fún mi àìnínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfárí ni èsì ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni ètí kò láfi ojú kò láfi ojú kò láfi ìtọ́ba gbogbo májẹ̀mú gbàlẹ̀ jẹ́ ni ìyẹn ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfárí fún gbàlára yìí tí kò tún sí ìgbà tuntun mẹ́rin rẹ̀ Olúwa ṣe ìrìbọmi ayọ̀ fún mi nínú rẹ̀ ọ̀yá ṣe ìrìbọmi ọ̀tún fún mi nínú rẹ̀ yóò orúkọ Jésù ayé mi kò jẹ́ pátápátá ju bó ti lérò lọ nínú rẹ̀ àìkébì kí n máa jẹ́ mọ́ pátá nípa nínú rẹ̀ pátá mo ti lérò lọ àìmọ̀sí lérò lọ àní gbogbo tí ṣe àwọn àṣepa iṣẹ́ àkọsílẹ̀ bí bá dá ẹbí gbogbo àìka àwọn ènìyàn gbogbo àì láti mọ fẹ̀sùn kàn mí àbí láti mọ fi láyé mi láti mọ jáde lógo rẹ̀ ọ̀yà kójú pátá èyí tá a kọ́ àbí tá a ti kọ́ àbí láti mọ ọkọ̀ lóyà gbọ́ kójú pátá àti àfinusùn àti àfinusùn gbogbo ẹ̀kọ́ ojú pátá ní orúkọ Jésù Kristi ìrìbọmi ìwẹ̀nùmọ̀ tún lè jẹ́ Jésù bá ṣe fún bá ti gbọ́ bá tó fi jọ lọ́rùn ní orúkọ Jésù Kristi àdì ní ọ̀túnbọ̀ tí ọdún gbogbo tí ṣiṣẹ́ ṣe parí àwọn kàdé sẹ́tẹ̀nà àtàrí kéré gbogbo pátá gbogbo àdì ògo ìgbà tí bàjẹ́ gbogbo pátá àdì kí wọ́n pọ̀ àgbò ṣe kalẹ̀ nínú ìgbèkùn wọn
àní wọ́n túbọ̀ dùn àtẹ̀pọ̀ pátá ju bó ṣe wọn àtẹ̀pọ̀ àní láì àti láì mọ̀gbọ̀n náfààní àti lè rúra pàápàá àní àrà gbọ́dọ̀ náfààní àti lè jẹmọ́ pàápàá débi pé olùsọ pé wọ́n náfààní àti lè wí àbí láti lè rúra débi pé wọ́n sọ pé àwọn òtún ti ogun mìíràn àní lórí ayé bàbá lórí ogun ìṣẹ̀mí bàbá àní wọ́n túbọ̀ fún wọn bó ṣe fún wọn lọ ìrìbọmi àti ìwẹ̀mí ọ̀tún wọ́n túbọ̀ ṣe fún wa bá ṣe fi jọ́ lọ lórí ọjọ́ ìṣòro àní wájà ayé mi rídìí ayé mi tukọ̀ pátá ní gbogbo ọ̀nà àní wọ́n túbọ̀ wájà wọ́n túbọ̀ rídìí ayé mi rí ọ̀tún sí ojoojúmọ́ àní orúkọ Jésù kéde àwọn nǹkan tó wà ní ayé mi ìtí kò fògo fún ọlọ́run tí wọ́n lọ́wọ́ nífẹ̀ẹ́ sí tí kò dára níwájú ọlọ́run aláyé mo fẹ́ mọ kọ̀tì pátí kò ya mú wọn tí kò gbogbo kó dáyé mi ní arúgbó dànù kó dáná sun wọn ti gbogbo kó dáyé mi rúwọ́n dànù kó dáyé àní fún dànù kó dáyé kó mọ̀ sí eku eruku kan tó kéré jùlọ àìdé pé yóò kọ̀ yẹn kọ̀ ní ayé mi gbọ́ kó sì jẹun tó pátá ayé mi kó àdìmọ́ pátá nípa agbára àṣẹrẹ àìdí gbogbo ojú ayé mi àìkí tó wá jẹ́ ìmọ́lẹ̀ àdìbò iṣẹ́ iyọ̀ àdìbò iṣẹ́ lọ àì tó tún lágbára tó tún tó tún gbòòrò tó tún ṣòro tó tún náà dojú àti wà lọ olúwa àì fún gbogbo ènìyàn àì fún àwùjọ gbogbo fáìgbè gbogbo fún ènìyàn gbogbo àì níbi kìbí òkun àfúrílẹ̀ gbogbo àì fún ògùn àti ìnógún rẹ̀ ní orúkọ Jésù kí ó tó wá mọ jẹ́ ìmọ́lẹ̀ àti iyọ̀ gbogbo nígbà gbogbo ọjọ́ ìmìtà tí wọ́n ìjọba kọ́mọ̀sí bọ́sọ̀ mẹ́mi lọ pẹ̀lú bá ìrìbọmi ìwẹ̀ nímọ̀ tó lè jẹ́ aṣọ pọ́pá gbọ́ bá tó fi jọ lọ́rùn ni àní jújà tí wọ́n bá lọ́rùn ayérayé ológo jùlọ ìwọ ọlọ́run òtítọ́ pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó ṣẹlẹ̀ kábàáyé ẹ̀jẹ̀ bá ìjẹun tuntun yàtọ̀ dámilá ju dámilá lọ àìjọpọ̀ dámilá ju dámilá àìyàtọ̀ dámilá ju dámilá kí mo ìdàlá ìwọ bó ṣe wá kí mo ìdàlá níwájú ìyẹn gbogbo ṣe lọ àìdàlá kó tó mọ̀ jẹ́ ti gbàgbọ́ níwájú ẹ̀yìn òkò ní gbogbo ọjà ní orúkọ ti Jésù Kristi ìrìbọmi àti ìwẹ̀ nímọ̀ tó lè jẹ́ aṣọ pọ́pá tó fi jọ lọ ní orúkọ ti Jésù Kristi orí ọ̀fẹ́ àánú ojúre ìrànlọ́wọ́ rẹ̀ àtọ̀nà rere àti tìyẹn gbọ́ kí tó àwọn ìgbà bó ṣe gbà lọ àìkí tó mọ̀ ìgbà bó ṣe gbà àìṣe ìbí kó tó àmọ́ pọ̀ ní ògo ní ìgbéga ní ìtura àti ara bó ṣe pọ̀ lọ àìkí tó ní tẹ̀síwájú bó ṣe ní tẹ̀síwájú lọ ògo ìkó tó àmọ́ jẹ́ bó ṣe tẹ̀lé ní ayé mi ní orúkọ Jésù Kristi bàbá àìṣe ìrìbọ àti ìwẹ́rẹ́ tó pátá nínú rẹ̀ ní orúkọ Jésù Kristi àṣẹ àti agbára rẹ̀ ètò òòrùn àti ọjọ́ àìkọ́bọyọ láì múdà àti ìwọ́kànlá tó sì gbòòrò tó sì gbìlẹ̀ tó sì tọ̀ tuntun lójú pẹ̀lú ògo tuntun ya àìkọ́ wá fìdí múlẹ̀ ní ayé mi nínú ògo tó ga ní tí ọ̀nà ẹgbẹ́ tó ní àkàwé tó náà fi jọ ayé mi kọ́ mọ fọ̀n kọ́ mọ gbòòrò kó sì mọ yọtun kó sì mọ gbìlẹ̀ ní ògo tuntun lójoojúmọ́ ògo kó sì mọ jẹ́ pàbátá bàbá ní orúkọ Jésù Kristi ìyá iná mi mímọ́ àtàwọn àjẹ́ ìrìbọ́ bàtí mẹ́mọ́ tó ní ṣe àṣepọ̀ láti wọ́pọ̀ sọ títí ìbí ó sì mọ yọ tí mo gbórúkọ ìgbà gbogbo ó sì mọ jẹ́ tẹ̀lé láyà àti láláì agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá iná mi mímọ́ àtàgbára inú ayé mi kò jò tó mò ń fẹ́ iná mi mímọ́ àtàgbára rẹ láàmọye ìlọ́po ìtíkọ̀lẹ́gbẹ́ tí kò ní òdiwọ̀n láti lè mọ gbé nínú ìfẹ́ rẹ pàápàá jùlọ láti mọ bù mú láti mọ bù wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi láti mi láṣà rẹ̀ láti mọ wà nínú májẹ̀mú tuntun ní ọ̀tún lójoojúmọ́ orúkọ Jésù Kristi lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá àkọ́tọ̀ agbára tí náà mọ̀ rẹ̀ mo bèrè fún yá tún wọn dá sun ayé mi mo ní iná mi àtàgbà inú ayé mi kò jò tó bàbá àìrí mi àtàgbà inú ayé mi àìrí kò jò tó àìrí tó ń jò yẹn ó sì kéré lọ́pọ̀lọpọ̀ bá tún náà mi àtàgbà dá sọ ibi tó àti wọn lọ àìjú wòye mi àìjú fosúsú mi àìjú bébè kékeré sí pẹ̀lú ọ̀yà tún náà mi àtàgbà ayé mi kò bá ti bójú ọjọ́ ọ̀yà mú òjò tó bọ́ ká sóbi ọjọ́ àti wọn ní orúkọ Jésù àmọ́ mú òjò ní àmọ́ ìlọ́pọ̀ jẹ́ pé àìrí kò sí oró ìtàn àìrí kò sí owó tán ní orúkọ Jésù àìrí gbogbo ọjọ́ ayé mi àìrí kébè tó lè dúró lórí ẹ̀ṣẹ̀ mi nínú ìfẹ́ rẹ àìrí àṣẹ gbogbo sí lórí ìfẹ́ lọ àìrí kébè tó lè mọ̀ bùn kí tó lè mọ̀ bùn ẹnu ẹ̀jẹ̀ Jésù ní gbogbo ọjọ́ ayé mi sẹ́ àìrí kébè tó lè mọ̀ pọ̀ ní òòrùn ìfẹ́ àtàdúrà ẹnu ẹ̀jẹ̀ Jésù ní gbogbo ìṣẹ̀bọ̀ lọ bàbá tún nẹ́ẹ̀mí màtàgbàdà sọ bàbá àìtún nẹ́ẹ̀mí màtàgbàdà ayé mi ní orúkọ Jésù àìnẹ́ẹ̀mí màtàgbàdà mo bèèrè fún olú àìdí orúkọ Jésù tún nẹ́ẹ̀mí màtàgbàdà sọ yẹmẹ pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yà ìdí ẹ̀mẹ́ta tó bọ̀ mọ́ mú wọn jò ní ayé kò lágbára tó ga tuntun ìjọba ìgbé tó lójú wọn àìjọ ẹ̀tẹ̀ wa lọ àìdúdú agbára àti kémi kó tó pọ̀ ní agbára àṣẹ rẹ̀ àìkémi tó lójú ojú bó ṣe dúró nínú fẹ́ àti láṣẹ nínú àdé nítorí rẹ̀ lọ àìkémi tó lè mọ oṣù gbogbo àìnípàṣẹ nípa ìfẹ́ nípa ìgbò jáde lọ àìkémi tó lè mọ bùnkẹ́ tó lè mọ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù nípa agbára àṣẹ àìdí ẹ̀jẹ̀ kó tó àmọ́ lápá inú ẹ̀bùsẹ̀ lápá inú ògo ìkóṣì mẹ́jẹ bàbá tó nẹ́ẹ̀mí àtàbàṣà yóò tó bàbá tó fi jọ nígbà mọ̀ mú òjòdó àìbò ṣe mú ìjọ lọ́pọ̀ ògòṣì mẹ́jẹ pàbátà bó jẹ́ tirẹ̀ lọ agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún mò ń béèrè fún ní ẹ̀jẹ̀ Jésù Kristi ọlá ìtún nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára ìdásùnú ayé mi pátápátá jù àti wọn lọ wọ́n ti bọ̀ mú nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára ìjọ náà pátápátá jù àti wọn lọ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ju ìgbàlà táwọn ọmọọṣẹ́ rí nílẹ̀ Egypt nípa ìjọ ọ̀dọ́-àgùntàn ni ọlá ìgbàlà yẹn kí tó a mọ rí jù bẹ́ẹ̀ lọ látọ̀dọ̀ rẹ wá kí bí tó mọ rí ìgbàlà rẹ ju bí mo ṣe rí gbà lọ nípa ẹ̀jẹ̀ Jésù Kristi tó nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára ìdásùnú ayé mi ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn làwọn ọmọ Ísírẹ́lì fi rí gbàlà tí wọ́n fi bọ́ lọ́wọ́ ogun Fáráò ogun ilẹ̀ Egypt ogun amúnisìn ogun akónilẹ́rú Ọlọ́run àníṣe ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀mí béèrè fún yàtọ̀ nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára ìdásùnú ayé mi
wàá mọ̀ mú nẹ́ẹ̀mí màtàgbà jùlọ ẹ̀mí tí wọ́n wá tó ń jára lọ ya ìgbàlà tó ju gbàlà lọ ya kébì tó mọ̀ rí gbà nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ju títà àwọn àgbàni lọ nílẹ̀ Egypt ní àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ìdẹ́mi mímọ́ àti agbára rẹ̀ mo bèrè fún Ọlọ́run ayẹyẹ àtún ìdẹ́mi mímọ́ àti agbára ṣe gbogbo tó fi jọ lọ́rùn náà àìní gbogbo ọ̀nà àti gbogbo àti àtún ìdẹ́mi mímọ́ àti agbára ṣe ayé mi ṣe àìní gbogbo ní ọjọ́ gbó àìní ọ̀tún ìdẹ́mi àti agbára ṣe ayé mi àmọ́ mú ojú pẹ̀lú agbára tó ga tó tóbi jọ pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí ṣe jẹ́ má jẹ̀mí tuntun tí kò lábàá tí kò lábàá wọn ni bàbá àìní gbogbo jábí orúkọ Jésù Kristi àìní ju ti àwọn ará ìgbà iná nílẹ̀ Egypt ni Ọlọ́run bàbá àìní kébè tó wà mọ́ rí ìgbà tó ṣe gbà lọ àìní gbàdá tó ju ti àwọn ará àtàwọn mọ́ṣẹ́ lọ ni àìní gbà tí wọ́n wà nílẹ̀ Egypt àìní kébè tó rí bàbá yìí àìní gbàdá tí kò ní àkàwé tí kò ní èyí tí wọ́n fi pa ọlọ́wọ́ ogun Fáráò àìní tó ń lóko ẹrú ni àìní tí wọ́n gbà tí wọ́n kọ̀ àwọn ará Egypt ni bàbá àìní ẹ̀jẹ̀ Jésù sọ àìní ojú ẹ̀jẹ̀ ọ̀dà tó gbà yẹn lọ àìní orúkọ Jésù àtún náà má tàgbà ẹ̀dá ayé mi sẹ́ ọ̀yà àìní ẹ̀jẹ̀ Jésù yà kọ́ mo fún mo sàkóso mo tàgbà ẹ̀dá ayé mi ìgbàlà rẹ pípé látòrí tẹ̀mọ́ akọ́tùmọ̀ Jésù kọ́ bá jẹ̀ lọ àìní gbogbo ọ̀nà àìní kébì bọ́ọ̀lù gbó tí ṣe àìní ogun pápátá àìní ogun pé iye nǹkan kò jẹ́ àìní tó náà má tàgbà ẹ̀dá mú náà má tàgbà jùlọ ayé mi àìní gbàdá pé ọmọ títí mo jẹ́ tèmi lọ àìní gbogbo tí ṣe ogun yòówù kò lè jẹ́ mi ọ̀fẹ́ máa ó kọ́ sí wọn jẹ́ àìní kébì mọ́ pátá àìní ju àwọn aráṣẹ́ lọ nígbà tí wọ́n wà nílẹ̀ jù àìní kébì mọ́ pátá àìní kébì wọ́n ọdún òmìnira pátá àìní kébì wọ́n ṣẹ́gun lógo pátá àìní kébì wọ́n lẹ̀ lẹ́yìn tó jẹ́ mi pátá ní orúkọ Jésù pé àìní pẹ̀ ẹ̀jọ̀ dákùtàn àìní mú káwọn ọmọọṣẹ́ kí wọ́n jáde àìní kó lóko ẹrú àìní kó wọ́n jáde kó nílẹ̀ Egypt àìní wọ́n sì gbogbo òmìnira pátá àìní èmi náà ní pẹ̀ ẹ̀jọ̀ dákùtàn bàbá àìní kébì kí gbòmìnira pátá kí n bọ́ lóko pátá àìní kí bọ́ gbogbo yòókù tó ń jáyé mi ogun tó ń jáyé mi tuntun kan náà Olúwa tó ń ẹ̀mí mi má tàbí aṣọ èmi àwọn mú ẹ̀mí àtàbọ̀jọ́ ìgbà tó kọ́ bá tó fi jẹ́ lọ́dọ̀ àìní orúkọ Jésù nípa ìjọ́ kọ̀tà ayé mi kó pọ̀ ní gbàgbà pátá àìní kébì kí bọ̀ nípa pátá àti ilé ọ̀tọ̀ mi àti bó ṣe bá kó tẹ́ nípa pátá dípò àpáta ṣẹlẹ̀ òkò ìkóṣe mẹ́jẹ́ pátá tó ń ẹ̀mí àtàgbára aṣọ ayé mi sẹ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n pọ̀ lóko ẹrú wọn ò jáde lásán o Ọlọ́run sọ fún mi pé kí wọ́n lọ bá àwọn ará Egypt ohun gbogbo tí wọ́n bá fẹ́ kí wọ́n béèrè lọ́wọ́ wọn gbọ́ gbogbo tí wọ́n béèrè lọ́wọ́ ará Egypt àwọn ará Egypt kó fún wọn ẹlòmíì wọ́n tún kó fún lé gan ju tó béèrè lọ nítorí pé kí ni a ti fi ẹ̀jẹ̀ kan tí ń ṣẹ̀jẹ̀ àgùntàn a ti fi gbà wọ́n là èèó so mélòó wà ní ẹ̀jẹ̀ Jésù Kristi ó fi san ju ẹ̀jẹ̀ àgùntàn gbà yẹn lọ ohun tí mo fẹ́ kó gbé sí àwọn nìyẹn o tí ẹ̀jẹ̀ Jésù Kristi bá wá ju ẹ̀jẹ̀ yẹn lọ ó túmọ̀ sí wípé kí ni gbogbo tí ń ṣe ìkólọ mi yẹn gbogbo tí ń ṣe ìkólọ rẹ yẹn o lè gbà jù bẹ́ẹ̀ lọ ju bí àwọn ọmọ Ísírẹ́lì ṣe gbà lọ ọgbọ́n táwọn tó náà nìkan lọ bẹ̀rẹ̀ ó ní kí wọ́n lọ bẹ̀rẹ̀ góòlù ọ̀rọ̀ gbogbo tí wọ́n bá fẹ́ kì í ṣe pé kí wọ́n lọ bẹ̀rẹ̀ aṣọ àbí bàtà góòlù gbogbo ẹ̀ ni wọ́n sì rí gbà tó tún gbàlẹ̀ mélòó wà ní ẹ̀jẹ̀ Jésù Kristi wo tó bá sá ti yọ ìjà kọ wò sá ti mọ gbàfẹ́ mi fọkànbalẹ̀ màá tọ́jú rẹ̀ tó gbọ́ bá dé tán orúkọ Jésù lẹ́mẹ̀ta bàbá iná mi má tàgbára inú ayé mi ò tó iná mi má tàgbára sínú ayé mi Olúwa iná mi má tàgbára láti bọ̀ mọ́ mú wọn jò pẹ̀lú agbára tí kò làkàbí tí kò dẹ̀gbẹ́ tí kò náà fi ojú tí kò náà fi jẹ́ pé àwòwò tán ni àní kò sí owó tán kò sí ròyìn tán bàbá nípa ẹ̀jẹ̀ Jésù Kristi gbogbo ojú ṣe kóra yìí mi pátápátá lákòóso mi kankan tẹ̀lé tí ọkọ bẹ̀ sí tẹ̀mí lọ́wọ́ tí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni nípa agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa gbogbo tí ń ṣe kọ́rọ̀ mi pátápátá ọjọ́ pípẹ́ tẹ́ ẹ mọ̀ níta ti kọ́ lọ nínú ayé àwọn ọ̀ràn mi tipẹ́tipẹ́ ní ọ̀yà gbogbo ọkọ̀ dígbà kan kó sì mọ̀ dínà fún nínú ayọ̀ tàbá tẹ̀mí gígùn àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá àní iná mi má tàgbára ayé mi òjò tó ọ̀yà túbọ̀ tó iná mi má tàgbára ayé mi pẹ̀lú agbára tó ga tuntun ibi tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí ṣe bàjẹ́ mo tuntun tí kò ní àkàtà tó kàwé tó ju tí ọjà àgùntàn lọ́nà bàbá àtú iná mi má tàgbára ayé mi àbọ̀ mú iná mi tàgbára jùlọ ayé mi ètí kò ní sí owó tó kò ní sí ròyìn tán ni bàbá tó mú iná mi tàgbára jùlọ ẹ̀jọ̀ wà bójú àwọn ọ̀yà gbogbo tí ṣe kó lọ́jọ́ pẹ̀lú akọ́bẹ̀ ti gbẹ́ pàpàtà ní bàbá àṣẹ àyíbó tí sọ́kọ́ bẹ̀ àdítẹ̀lẹ̀ yóò akọ́bẹ̀ ti jẹ́ padà fún nípa pàpàtà àṣẹ bàbá tó iná mi má tàgbára ayé mi ṣe ooo bàbá ayérayé bàbá ti bẹ̀ ní ọ̀run àní gbogbo tí ṣe kó lọ́jọ́ pẹ̀lú àyíkọ́bẹ̀ ti jẹ́ pàpàtà fún nípa pàpàtà nípa àṣẹ àyíkọ́bẹ̀ ti bẹ̀ nípa pàpàtà
ṣẹṣẹ àìkú bẹ̀ tí mo lọ nípa bàtà àìkú bẹ̀ sí kó fún nípa bàtà ṣe àìdíbíkì ní owó àwọn ìkó wa àìkú bẹ̀ sí yọ̀ǹda fún nípa bàtà ṣẹṣẹ àyàtọ̀ ẹ̀mí mímọ́ àtàwọn pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ní tẹ́lẹ̀ àìgbogbo tí ń ṣe kọ́ lọ́jọ́ pẹ̀lú mi àìtí mọ́tà àwọn ọ̀rọ̀ ṣàjò ni oyà àìkú àwọn tí wọ́n kọ́ lọ́dà àbí tí wọ́n gbé pọ̀ mi àìkú bẹ̀ sí yọ̀ǹda fún nípa bàtà ṣẹṣẹ àìkú bẹ̀ sí yọ̀ǹda fún pẹ̀lú olórí àárẹ̀ àìkú bẹ̀ sí wà mọ̀ká tí mo dá gbogbo kọ́ lọ́ padà fún ṣe àìkú bẹ̀ dá àmọ́ tó padà àìtí mọ́tà àwọn ọ̀rọ̀ mi ṣàjò tí wọ́n ti gbẹ́sẹ̀ lé ni àìtí tí mo rí lọ́tọ̀ fi kó yà kó bẹ̀ sí dìbà fún wọn nínú ayọ̀ àtàfà pẹ̀lú ẹ̀mí kó pẹ̀lú agbára tó wà lẹ́sọ̀ àìkú sì mọ́ rí wọn lò àìkú mọ́ jàfọ́ mọ́ rí wọn lò àìkú mọ́ jàfọ́ lórúkọ Jésù àti àyàtọ̀ ọmọ mi lórúkọ Jésù Kristi àìnú àyàtọ̀fà àdìgbà sì mọ́ jàfọ́ kó gòó sì mọ́ jàfọ́ bàtà lórúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́tún nẹ́ẹ̀mí mímọ́ àtàgbà ìdásùn ayé mi wàá mọ̀ mú wọn jò pẹ̀lú agbára tí kò ní àkàrà tí kò ní pẹ́ tó nínú wọn nípa ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa kí mi wá tó máa dé ti tayọ nínú rẹ̀ gbogbo àwọn tí yẹ kókó dànù kí mi lè wọnú ilẹ̀ ìlérí àti bájẹ̀ mi lọ pátápátá kí n lè mọ̀ fọ̀ nínú òkú pátápátá kí gbogbo rẹ̀ mi ò lè má sì mọ̀ ṣe pátá kọ́ bẹ́ẹ̀ sì ní kú dànù báyìí nípa ìjọ dàgùtàn ní o àwọn ọmọ Ísírẹ́lì Ọlọ́run fi fi ẹ̀mí àwọn àkọ́bí ṣòfò nílẹ̀ Egypt àti tìyàn àti tẹ ẹranko àti tó ń ọ̀gbìn kí wọ́n lè bọ́ nípasẹ̀ pípa gbogbo àwọn àkọ́bí ẹran ní Fáráò fi yọ̀ǹda àwọn ọmọọṣẹ́ tí wọ́n sì lọ tí wọ́n sì bọ̀ ní wọ́n di òmìnira pátápátá kó ní gbogbo tí ń ṣe ogun amúnisìn akónírò afáraníní afiniṣẹ̀ṣin afiniṣẹ́lẹ̀ apọ́ni lójú àfijàjẹ́ ni ìwọ náà nípa ẹ̀jẹ̀ Jésù Kristi olódi òmìnira pátápátá kú lọ́wọ́ gbogbo ogun pátápátá gbèsè òṣì iṣẹ́ àìlábà àrọ́mọbí àríyàwó àrọ́kọfẹ́ àbí òmíràn àti àníṣẹ́ lọ́wọ́ àbí mọ́ kàwé mọ́ rójútùwé tó ń ká mọ́ rò lórí mọ́ ra lánàá ẹ̀jẹ̀ Jésù Kristi ojú tẹ̀jọ́ lákùtàn gbà yẹn lọ so tọba yọ tọba sá ti yọwọ́ mọ́ ń jà pátá o mọ́ ń dára lámọ̀ mọ́ ń lára lóògùn sáà ti mọ́ gbàfẹ́ mi fọkànbalẹ̀ máa padà lẹ́yìn ìsìn lẹ́yìn ilégbèé máa mọ́ sàlàyé rẹ̀ fún dáadáa orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá tún nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára dá pẹ̀lú gbogbo agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù Kristi wà á túbọ̀ mú nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára ìjọ̀nù ayé mi èyí tí kò ní sí owó tán tí kò sí ròyìn tán tí gbogbo agbára tó fi jọ lọ́rùn ni bóyá gbogbo àwọn tó yẹ kó kú gbogbo àwọn tó yẹ kó ṣòfò àti ìyẹn ní àbí ohun ẹranko àbí ohun yòówù kó wù kó jẹ́ nítorí ìṣeré mi àti nítorí òmìnira bí wọ́n ta kó lóògbé tí ń ṣe wà láti dààmú àti ẹ̀gà àti ogun ọjọ́ pípẹ́ ni ọ̀yà kó bẹ̀rẹ̀ sí ní kú dànù báyìí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ ni mo béèrè fún ayérayé èyí nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára ni mo béèrè fún ní ọ̀tún ológun jọ ọ̀yà túbọ̀tún nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára aṣọ ayé mi sẹ́ àní nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára ayé mi òjò tó àtúbọ̀tún nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára aṣọ ayé mi àtúbọ̀ mú nẹ́ẹ̀mí àtàgbára ìjòlú ayé mi ti bu nípa agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ májẹ̀ mi tó tó ní orúkọ Jésù Kristi àyè kí mi tó wà pọ̀ ní agbára àti ní àṣà àti nẹ́ẹ̀mí mímọ́ ìjọ àti wà ní orúkọ Jésù Kristi bàbá àyè gbogbo àwọn tó yẹ kókó àyè gbogbo tó yẹ kókó àyè gbogbo àwọn tó yẹ kó rà dànù àyè gbogbo tó yẹ kó rà dànù àyè kí wọ́n àti ìyà àti ẹ̀rọ àti ohun mìíràn ni Olúwa àìkébèrè gba òmìnira pátá àìkóró gbòtú iṣẹ́ àìlógun wàlẹ̀ ìdààmú gbogbo àti àìkébèrè tí òbí kébèrè gba òmìnira pátá àyè láti mọ wọnú lẹ̀ láti wọnú lẹ̀ lérí mi pátá lákòóso mi kankan lórúkọ Yàkóbẹ̀ sí ní kú dànù báyìí 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 Yàkóbẹ̀ sí ní kú dànù nípa agbára àti àṣẹ rẹ̀ èyí tó pé àìní ẹ̀jẹ̀ Jésù Kristi àìní ó sàjùjẹ ìjọ dàgùtàn lọ ni èyí tó fi kọ́ gbogbo àwọn akọbí lọ́jọ́ ní Egypt tó fi gba àwọn mọ́ṣẹ́lá bàbá àìní ẹ̀jẹ̀ Jésù Kristi ṣẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ májẹ̀mú tó ní èyí tó sọ fún gbàlà aráyé lórúkọ Jésù Kristi àìní fi tó fi ijó àìní wà lòlò àìṣe bí sẹ́kọ́ àtúmọ̀ fọlọ́ ẹ̀ bó ṣe fọ̀ lọ lórúkọ ṣe ìdẹ́ mi àtàgbà kó tó àjùnú ẹ̀ bó ṣe jùlọ ìdẹ́ mi àkótó wà lágbàá náà ẹ̀ bó ṣe lágbára lọ àìní gbogbo àwọn tó yẹ kókó àìní gbogbo tó yẹ kókó àìní orúkọ Jésù Kristi àìní kémi lè gbọ̀ mí pátá kémi lè mọ wọnú kémi lè wọnú lẹ̀ lérí àti májẹ̀mú lọ pátápátá àìtọ́sọ̀ fún àti fòyìn ní káàtì mọ fọ̀ láti mọ gbìn láti mọ pọ̀ lóògùn àìní orúkọ àkọ́bẹ̀ sí ní kú dàdúrà 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 ní orúkọ Jésù àgbà tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta pẹ̀lú gbogbo agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ṣe ibi ẹni Ọlọ́run tó ń nẹ́ẹ̀mí àtàgbàjà sínú ayé mi wá tó mọ̀ mú nẹ́ẹ̀mí àtàgbàjà sínú ayé mi nínú ògo tí kò lẹ́gbẹ́ tí kò sí orí ìtàn tí kò sí sọtán tí kò sí kàtàn ọ̀dà kí n mọ gbìnlẹ̀ kí n mọ gbòòrò kí n mọ tayọ kí n mọ lékè kí n sì mọ ṣàṣeyọrí àní gbogbo ọ̀ràn rere mi wáta kó mo wá sí ìmúṣẹ láì múra pẹ̀lú ògo tó ga jùlọ nínú ògo tó ga tó lẹ́gbẹ́ tó náà oyún rẹ̀ mi kọ́ mọ́dé bí fún mi nínú ògo tó ga tó lẹ́gbẹ́ tó lẹ́gbẹ́ tó lẹ́gbẹ́ tí kò dáfi jọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
ayérayé bàbá àní iná mi mímọ́ àtàgbára rẹ ni mo béèrè fún ní ọ̀tun pẹ̀lú gbogbo agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù àtúbọ̀ tó iná mi àtàgbára aṣọ ìwòsàn tó wọn dà lọ àtúbọ̀ mú iná mi àtàgbára jùlọ ti gbọ́ wá tó fi jù lọ àtúbọ̀ mú iná mi àtàgbára jùlọ àyè bó ṣe mú jù lọ àtúbọ̀ mú iná mi àtàgbára jùlọ àyè bó ṣe mú jù lọ lórúkọ Jésù Kristi àìríjú àti wàhálà bàbá àìríjú ògo tó kàtó ìgbésẹ̀ àkébìkí mọ gbòòrò àìní ògo kàtó ìgbésẹ̀ àkébìkí mọ gbilẹ̀ àìní ògo tó kàtó ìgbésẹ̀ àkébìkí tó mọ tayọ ṣe àìní ògo tó kàtó ìgbésẹ̀ àkébìkí tó mọ lẹ́kẹ̀sà àìní ògo tó kàtó ìgbésẹ̀ àkébìkí tó mọ bọ̀ jó orí ní ọ̀tún lójoojúmọ́ àìní ògo tó kàtó ìgbésẹ̀ àìmọ́ba ní orúkọ Jésù gbogbo tí ṣe rẹmi akọmọ wá sí mi kọ́kọ́ àìní ògo tó kàtó ìgbésẹ̀ àìní orúkọ Jésù àìní orúkọ akọmọ ti fi nípa gbàdá ṣe àìní ògo tó kàtó ìgbésẹ̀ orúkọ Jésù àìní gbogbo tí ṣe àìní ẹ̀tọ́ mọ́ta akọmọ tèmi lọ́pàá ṣe àìní ògo tó kàtó ìgbésẹ̀ orúkọ Jésù àìní oríire gbogbo àìkọmọ jásùn fẹlẹ ṣe mọ gbèsè àìní pẹ̀lú ayọ̀ àtàràpá tẹbi kó do orúkọ Jésù Kristi bàbá tó ní ìmọ̀ àtàbà sọ ayé mi fẹ́ bàbá àìní pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó ṣe bí ebi rẹ̀ ìtí kò dábìlà tí kò dábìlà tí ṣe májèmú tuntun ni olú àìní tó ní ìmọ̀ àtàbà tó ṣe ayé mi sẹ́ ọ̀yà àìní gbogbo kémi kí mo gbòòrò ní ògo tó ga tó lẹ́gbẹ́ tó látayọ ní kí mo gbìnà kí mo táyì kí sìmẹ́lẹ̀ kí ní ògo tó ga tó lẹ́gbẹ́ tó lẹ́gbẹ́ tó ga jùlọ lórúkọ Jésù ògo yìí kó sì mọ̀ jẹ́ padà bó jẹ́ jùlọ bá ní ìmọ̀ àtàbà sùn ayé mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta wo ọ̀lẹ ni mí alálàgbára ni mí mọ́ ti tiẹ̀ bóyá wò lágbára èyí sọ̀lẹ̀ o ti lè mọ́ lágbára sọmọ kó níyàn sórí èmi ò nẹ́ni kankan ìdí ni tí mo fẹ́ kó fi tara gbàdúrà yìí fún mi dandan kọ́ ni kò gbà fúnra ara rẹ̀ ṣùgbọ́n fi tara gbà fún mi nítorí pé ọ̀lẹ ni mí mi ò lágbára ó dá àwọn ṣẹ́rẹ̀ wọn ò ní agbára kankan ọ̀lẹ ni wọn gbogbo tí wọ́n lè ṣe òun náà ni pé kí wọ́n kọ́lé kí wọ́n ṣiṣẹ́ bíi kí wọ́n ṣiṣẹ́ kárakára wọ́n ní egun eléyìí ṣùgbọ́n pé kájà ọ̀lẹ ni wọ́n ò ní agbára kankan táwọn kẹ́kẹ́ ká mọ dára rere ká mọ filé dára ká mọ oríṣiríṣi àwọn nǹkan mèremère ni tó ń ṣe nǹkan tó tẹ̀ mí gan mẹ́tọ́ ayé nípa ti jà ní ọ̀lẹ ni wọ́n ló jẹ́ káwọn ará Egypt kí wọ́n kó wọn lẹ́rú kí wọ́n fi àjẹ wọn kí wọ́n fi àti wọn lè ṣe kankan tó kiri wọn ò ní agbára ìjà wọn ò ní òye ìjà wọn ò ní ìmọ̀jà sórí èmi náà bí tí mo wà ní agbára ìjà ní òye ìjà ọ̀lẹ ni mí tó bá sọ pé nísìnyí wọ́n fẹ́ kọ́lé ìwé wọ́n fẹ́ kí bọ́ mójútó bóyá ilé ìṣòjọ́ kọ́kọ́ nísìnyí wo fọkànbalẹ̀ eléyìí mọ́ra yìí lélẹ́yìn kò sí nǹkan kí tó fẹ́ sọ́n ta ìjà kẹ̀ èmi tani wà mí níbẹ̀ lọ́wọ́ òwe àkọsílẹ̀ àwọn oníjà ò lè rọkọ̀ mi bẹ́ẹ̀ àwọn ilé ìbò ò lè rọkọ̀ mi níbẹ̀ nítorí pé kí ni ọ̀lẹ ni mí mi ò lágbára ká mọ tójú lé káàkiri ọ̀lẹ ni mí mi ò lágbára tani mọ̀ ẹsẹ̀ tí mo fẹ́ fi rí náà dà táwọn kan mọ̀ sọ pé ẹsẹ̀ wọn gùn so nítorí mo sọ pé sọ dandan ní kò gbà fún nítorí pé wọ́n ní ìsìn ìwé ìsọ̀lẹ̀ wọ̀ lágbára o tún léèyàn o tún lẹ́sẹ̀ ẹsẹ̀ rẹ tún gùn o tún mọ ibi tó lè sáwọ̀ lọ òwò tẹ̀ tún àwọn kan tó bẹ tẹ́ kẹ́gbẹ́ ẹ̀yìn tẹ̀ tún mọ ewé tún mọ egbò sórí èmi ọmọ kankan ohun tí mo mọ òun náà ni tí mo gbé káwájú mi ni Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run sórí pé ọ̀lẹ ni mí àlè farawéra wa ìdí mo sọ pé sọ dandan ní kò gbà fúnra rẹ o dandan kọ́ ni kò gbà fúnra rẹ ṣùgbọ́n dandan ní kò gbà fèmí orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ọ̀lẹ ni mí èmi ò lágbára kankan tóun nẹ́ẹ̀mí mi máa tàgbára ìdásùn ayé mi pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ètí ṣe májèmú tuntun rẹ̀ wá túbọ̀ mú nẹ́ẹ̀mí mi máa tàgbára kó túbọ̀ bọ̀ jọ̀nà ayé bó ṣe ń jọ̀ lọ ti gbọ́ wá tó fi ń jọ̀ Ọlọ́run ni nípa agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí ṣe májèmú tuntun ni Ọlọ́run pátápátá ní rẹ̀ sọ bí di apátájì gbòòlù pátápátá ní rẹ̀ sọ bí di iná àtàràjò rẹ̀ pátápátá nínú rẹ̀ àní sọ bí di apátájì gbòòlù náà àtàjò rẹ̀ láti mọ kọlù àní láti mọ lòlú láti mọ jóoru torí èyíkéyìí tó bá kọlù àbí kọlù ohunkóhun kan ti ṣe tèmi àní kọ́mọ fọ́ tútù láì ní àtúnṣe kankan pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé bàbá àwọn Ọlọ́run àwọn ọmọ ogun àpáta ayérayé ni ní àti àjọrò rẹ àní pátápátá ní rẹ nípa agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù ṣe jẹ́ májèmú tuntun ọ̀yà sọ́bídà àpáta jìbòlù nínú rẹ ọ̀yà tún nẹ́ẹ̀mí mi màtàgbàdà sọ ayé mi àmọ́ mú nẹ́ẹ̀mí màtàgbàdà jù lọ́yẹ̀ tó pàápàá jẹ̀mú lọ àyè láti inú májèmú ni ti ṣe ẹ̀jẹ̀ Jésù Kristi agbára tó yọjọ tó dàbí tí kò sí ìbáṣetò àti májèmú kankan mọ́ lẹ́yìn rẹ̀ tó tún lè borí ẹni bàbá tún nẹ́ẹ̀mí mi màtàgbàdà sọ ayé mi àmọ́ mú nẹ́ẹ̀mí màtàgbàdà jù lọ́yẹ̀ tó pàápàá jẹ̀mú lọ Ọlọ́run ayé rẹ̀ pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù ṣe májèmú tí kò sí májèmú kan àti gbogbo ètùtù kan mẹ́rin lẹ́yìn rẹ̀ mọ́sẹ̀ Olúwa pátápátá ni sọ mi dá pàtàkì gbòòrò èyí ní àtàjù nínú ẹ̀pọ̀ àti nítorí pé kí ni ọ̀lẹ ni mí o èmi kò ní agbára kankan ìwọ tó já agbára fáwọn ọmọ Ísírẹ́lì àdìbò ṣe jọ̀lẹ̀ tó bó ṣe jẹ́ làlá agbára tó bí mo ṣe lóye ìjà tó ìwọ tó já fún ọ nílẹ̀ Yorùbá àní ọ̀lẹ mi náà nínú wájú rẹ̀ ọ̀lẹ ni èmi tún yọ̀lẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì lọ àní èmi tún yọ̀lẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì lọ sẹ èmi tún jẹ́ àdàlágbájọ àwọn ọmọ Ísírẹ́lì lọ bàbá àìtúsọ bí pàtàkì gbòòrò nípa pàtàkì nínú ẹ̀jẹ̀ pàtàkì àti wọn lọ àìsọ bí ti ní àtàjù rẹ̀ pàtàkì nínú ẹ̀jẹ̀ àti wọn lọ láti mọ kọlù àyè láti mọ lòlú láti mọ jòlù tí ó àyíké tó bá kọlù ẹ̀kọ́ mọ fọ́ tútù
gbogbo ṣíṣe ohun kan pátá àní sọ bí jà pátá dìbò nínú rẹ̀ èyí náà tàjú rẹ̀ pátá nínú rẹ̀ àyè láti mọ kọlù àyè láti mọ lò láti mọ tóró àyè bí kí o tó bá kọ láti mọ fọ tuntun láti àtúnṣe kankan bàbá tún ní ìmọ̀tàgbà sọ ayé mi sẹ́ àyè tún ní ìmọ̀tàgbà sọ ayé mi pátápátá nínú rẹ̀ àyè sọ bí jà pátá dìbò lò àyè nípa ẹ̀jẹ̀ Jésù Kristi èsì ẹ̀jẹ̀ máṣe tuntun ni bàbá àyè sọ bí jà pátá dìbò nínú rẹ̀ pátá sọ bí jà tàjú rẹ̀ pátá nínú rẹ̀ àyè láti mọ kọlù àyè láti mọ lò láti mọ tóró èyí kí o tó bá kọ àbí ohun kọsẹ̀ mi àyè kọ́ mọ fọ tuntun pátá láì kò síbi kankan àyè tó gbọ́ ọ̀lẹ́ níbi alágbára ni mi ìwọ nìkan lágbára mi àti agbára àṣà mi àyè wọ́n kàn ní gbogbo gbẹ́kẹ̀lé mi lórúkọ Jésù nípa iná mi nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ti ṣe ẹ̀jẹ̀ májèm tuntun bàbá tó náà ìmọ̀tàbà sọ ayé mi àmọ́ náà ìmọ̀tàbà jọ mi nínú pátá sọmi dá pátá gbòòrò ní àtàjọ nínú pátá láti mọ kọ láti mọ tóró àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ọ̀lẹ ni mí ebi ò ní agbára kankan nípa ẹ̀jẹ̀ Jésù ti ṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni tó ń nẹ́mìí mímọ́ àtàgbára sọ ìwà mọ̀ mú òjò pẹ̀lú agbára tó ga jùlọ pátápátá nínú rẹ pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù aṣọ bíi ẹ̀rù ńlá àti jìnnà tó ń gbẹ̀rù gbogbo àti jìnnì gbogbo mi sọkọ bí lásán làwọn ọmọ Ísírẹ́lì fi lọ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe pálásẹ fún wọn pé ẹ lọ kẹlọ bìnrin kú tó bá wùlọ àwọn lọ́dọ̀ àwọn ará Egypt tí wọ́n sì lọ tí wọ́n sì gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ wọn Ọlọ́run ti sọ wọ́n di ẹ̀rù nínú rẹ̀ ni wọ́n débẹ̀ wọn ò tó bẹ́ẹ̀ tí wọ́n yọ wọn padà tó máa ti rí wọn báyìí tó máa ti rí àwọn ọmọ Ísírẹ́lì báyìí àwọn ebèrú ẹ̀rù là ń bò wọ́n ń kólẹ̀ ju ohun tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn lọ àwọn aláìlágbára wọ́n tó bẹ́ẹ̀ ni tẹ́bí ọ̀wọ́ wípé kí wọ́n ṣe dáadáa lásán ọ̀wọ́ wípé wọ́n sọ pé Fáráò kọ́ máa ṣe fìyà jà wọn àwọn ò sọ pé àwọn òṣìṣẹ́ wọn lásán ni wọ́n ṣe kí ni wọ́n tó sọ wọ́n tó lọ dọ́bù ìyà wọn wọ́n tó fẹ́ gba kún ẹgbà wọn àwọn nǹkan tí wọ́n fi ràn wọ́n lọ́wọ́ tẹ́lẹ̀ wọ́n tó mú kó mẹ́ríkà àwọn kẹ́kọ̀ọ́ wọn dá sí fún wọn láì sí irinṣẹ́ kankan tẹ́bí wọ́n lọ́ba wọn kó àwọn nǹkan wáyé pé kọ́ mọ́ fi ṣiṣẹ́ ni wọ́n ní wò tó ń kó koríko wá mọ́ fún wọn àwọn gẹ́gẹ́ wọ́n mú wá koríko lọ fúnra wọn àwọn gẹ́gẹ́ ni wọ́n lọ gé fúnra wọn àwọn gẹ́gẹ́ wọ́n sì tẹ́lẹ̀ tí wọ́n sì gé fún wọn kó wá fún wọn ni nítorí pé kí ni wọ́n sọ pé Fáráò kò rí báyìí kò yẹ kó rí báyìí láti lẹ̀ nítorí pé wọ́n jára agbára kò sí nǹkan tí wọ́n rí ṣe sí ṣùgbọ́n nígbà tọ́lọ̀ ń dé sínú ayé wọn tó sọ wọ́n di ẹrù nínú rẹ̀ tó sọ wọ́n di jìnnìjìnnì nínú rẹ̀ wọ́n sọ pé ọ̀yá ìwọ nǹkan báyìí ni mo fẹ́ lọ́dọ̀ rẹ̀ ó kólẹ̀ lórí ààrẹ ó tún kólẹ̀ ju gbogbo tó ó tún bẹ̀rẹ̀ pé sótó àbí kí tó kó wá sí tọ́ba yọ òtọ́ bá tàti yọ dandan kọ́ wò tàti mọ gbàfẹ́ mi fọkànbalẹ̀ tógo bá dé máa tọ́jú rẹ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ibi tó wà mọ́ wọrí bí ṣe mọ ibi tó wà yẹn fọkànbalẹ̀ ìbéèrè tó ń béèrè nìyẹn bí ṣe mọ ibi tó wà yẹn fọkànbalẹ̀ ẹ̀mí mímọ́ yọ̀tọ̀ mi tẹ́bí kí n sátìrà sùtà àti bisikì fọ́ ni ó wà tó mọ fi kókè lé lórí orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ àtàgbára rẹ̀ dà pẹ̀lú agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù tún iná mi mímọ́ àtàgbára dà sínú ayé mi ti gbogbo agbára tó fi ń jọ́ lọ́rùn ni pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù ti ṣe májèmú tuntun ọmọ mú iná mi àtàgbára ìjùlọ ẹ̀yìn kó pátá jù àti wọn lọ nínú rẹ̀ pátápátá sọbi di ẹrù ńlá àti jìnnìjìnnì ńlá ètí gbéyàrú gbogbo àti jìnnìjìnnì gbogbo mi tó pé kí ni àyè kì yóò ṣí ẹni náà àbí ohun náà àbí agbára náà tó tún lè yọ ọmọ èké tó bá dán wò ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àmọ́ rún dànù nípa ìmọ̀ àti ìtara rẹ̀ àmọ́ mọ̀jẹ̀rẹ̀ àmọ́ ẹ̀sìn mọ̀jẹ̀rẹ̀ náà jẹun àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá àyàn láti inú májẹ̀mú ní ti ṣe ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ májẹ̀mú tí kò sí májẹ̀mú náà tí kò sí agbára máa ń kàn lẹ́yìn rẹ̀ mọ́ tí kò sí ìrùbà tuntun mẹ́lẹ̀ yẹn bàbá tún nẹ́ẹ̀mí mi màtàgbára sọ ìbílẹ̀ sọ lọ nẹ́ẹ̀mí mi màtàgbára ni mo bèrè tún wọ́n dá sọ ìbílẹ̀ sọ lọ àní pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí ṣe májẹ̀mú tí kò tún sí májẹ̀mú àtìtù àti ìrùbọ̀ kàn mẹ́lẹ̀ yẹn bàbá mo mú nẹ́ẹ̀mí mi màtàgbára jù láì mójú bó ṣe mú jù lọ àní mo tẹ̀lé wá tó mú nẹ́ẹ̀mí mi màtàgbára jù láì mójú àti bó ṣe mú jù lọ àní pẹ̀lú agbára tí kò dákàwé tí kò dàbí tó ń pẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù ṣe májẹ̀mú tuntun tí kò sí eru tu àti irúgbà àti májẹ̀mú náà lẹ́yìn rẹ̀ náà Olúwa nínú ẹ̀ sọ bí di ẹ̀rù ńlá àti jìnnì ńlá sọ bí di ẹ̀rù ńlá àti jìnnì ńlá àyè sọ bí di ẹ̀rù ńlá àti jìnnì ńlá èyí tó ń gbé gbogbo tí ń ṣẹ̀rù gbogbo àti jìnnì gbogbo mi èyí tó ń gbé gbogbo tí ń ṣẹ̀rù gbogbo àti jìnnì gbogbo mi àyè tẹ́ pé kì yóò tún ṣẹ́ nìkan àbí ohun kan àbí agbára kan èyí tó tún lè yẹ ìyọ́lẹ́nu fún mi àbí fún ohun kan ṣiṣẹ́ tèmi àyè fún ṣẹlẹ̀ àbí sojú àbí fún ohun kan ṣiṣẹ́ tèmi yóò orúkọ ṣe pé àyè tó bá dàn wò sẹ́ àyè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àmọ́ mú ẹ̀jẹ̀ dáàmú láti mọ̀ jẹ́ láti rún àdàmọ́ kó sùn kó tó gbé fúnra rẹ̀ láti mọ̀ jù sínú kó tó àmọ́ ọ̀run pàrọ̀ sínú rẹ̀ àdàmọ́ kó sùn àwọn tó dé sínú rẹ̀ láti mọ̀ pàrọ̀ rẹ̀ bàbá àdìtún náà ìmọ̀tàgbà sọ yé mi àmọ́ mú náà ìmọ̀tàgbà jùlọ ti bu wá sọ́jọ́ àdìtún náà ìmọ̀tàgbà sọ yé mi àmọ́ mú náà ìmọ̀tàgbà jùlọ ti bu wá sọ́jọ́ lórúkọ Jésù Kristi àdúrà pàtàkì sọ bí di ẹ̀rù ńlá àdìpẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ìfisẹ̀ ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ìrúbọ àti tuntun kan tí kò ṣírò àti tuntun mẹ́rin ọ̀yà sọ́bi di ẹ̀rù láti jìnnà pátá ní ọ̀pẹ́ pátá ní orúkọ Jésù Kristi àní fún gbogbo àwọn ẹ̀dẹ́gbẹ̀dẹ́ búburú àní kẹ́ni ẹ̀ka agbára kan àní kò tún gbọ́dọ̀ sí láti yọ̀rọ̀ mẹ́rin àbí ní afọ́mẹ́ èké tó bá dọ̀wọ́ sẹ́ àní kọ́ mọ́ rún dànù kọ́ mọ́ sùn dànù nípa ìmọ̀ àti ìtara rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àní tó ti fi di rẹ̀ múlẹ̀ ní orúkọ Jésù bá tún ẹ̀ mẹ́tàgbà sọ ayé mi ẹ̀ mẹ́tàgbà jìnnà tó bá tó fi jọ́ lọ́rùn ni agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa
àmín orúkọ Jésù Kristi. Ògo mi dà. Ọlọ́run ti bẹ̀rẹ̀ ní pé ìwọ dá mi tògótògó ni ògo náà wà dà pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ṣe májẹ̀mú tó tí ó sì májẹ̀mú náà tó tún lè borí ẹ̀ mọ́ ni tó nẹ́ẹ̀mí mi màtàgbádá ṣe yí mi wọ́n mọ̀ mú nẹ́ẹ̀mí màtàgbádá rẹ̀ jù nẹ́ẹ̀mí tàgbàtàgbàtà ṣe gbogbo tí ṣògo mi àkọ́bẹ̀ sì tẹ̀mí lọ́wọ́ àyíntẹ́ mọ́ta àwọn ọ̀ràn ìṣáájú ni tí ẹkún wòlò tí wòlò tí wọ́n fi kún gbọ́ ẹ̀kọ́ di gbígbà pátápátá fún mi nítorí pé ara àwọn ogun mi ni wọ́n ara àwọn ògo mi ni wọ́n pẹ̀lú kó sì mọ́ dúró fún mi nínú ayọ̀ àlàáfíà tẹ̀mí gígùn bàbá tó nẹ́ẹ̀mí mi màtàgbádá sùn ayé mi pẹ̀lú gbogbo agbára tó fi jọ́lọ̀ pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù ṣe májẹ̀mú tuntun ni àyè gbogbo tí ń ṣògo kọ́ bẹ̀rẹ̀ sí tẹ̀mí lọ́wọ́ kó gbéra fún kó sì mójúlò fún inú àtàláfíà nínú ayọ̀ àlàáfíà tẹ̀mí gígùn àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé tí gbogbo agbára tó fi jọ́ Ọlọ́run ni Ọlọ́run àní iná ẹ̀mí mi màtàgbára ẹ̀yà tó mọ̀ tó wọn lásán ayé mi pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ní tọ́ borí gbogbo májẹ̀mú tí kò tún sí májẹ̀mú kan tó lè borí rẹ̀ mi bàbá tó iná ẹ̀mí mi màtàgbára sọ ayé mi àmọ́ mú iná ẹ̀mí màtàgbára jùlọ ẹ̀mí tí gbogbo wa tó fi jọ́ Ọlọ́run ní orúkọ Jésù Kristi ọ̀yà gbogbo tí ṣògo mi àkójúgbà fún pátá kó sì mọ̀jú lófin nípa agbada àṣẹ rẹ̀ àìní gbogbo ọ̀nà àìní gbogbo tí ṣògo mi àkójúgbà fún pátá kó sì mọ̀jú lófin nípa agbada àṣẹ rẹ̀ Ọlọ́run àyè tí mọ́ta àwọn ọ̀ràn ṣáájú ni àìní ní orúkọ Jésù pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù ṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun tó gbogbo májẹ̀mú rẹ̀ ọ̀la àìní gbogbo tí ṣògo mi àkójúgbà pátá fún ọkọ̀ sì mọ̀jú lófin nípa agbada àṣẹ rẹ̀ nínú ayọ̀ àlàáfíà tẹ̀mí gógó nítorí pé ọ̀rọ̀ rẹ̀ sáà ní èyí pé ìwọ dá mi tòkòtò ìwọ dá mi fún ìyàjẹ́ bàbá àìní orúkọ Jésù yẹ gbogbo tí ṣògo mi àìní gbogbo tí ṣe pẹ̀pẹ̀ àìní tí mọ́ ògùn àwọn ọ̀rẹ́ àkójúgbà fún pátá nípa agbada àṣẹ rẹ̀ pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù ṣe májẹ̀mú tuntun tí kò sí májẹ̀mú kan tó tó lè borí rẹ̀ mọ́ ni ọ̀yà ògo mi kó sì mọ̀jú lófin nípa agbada àṣẹ rẹ̀ àtàláfíà àdínkù mọ̀jú lófin nípa agbada àṣẹ nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí wà àti gbogbo agbára rẹ̀ bàbá tó ní ẹ̀mí àtàgbàsọ yẹn mẹ́ àmọ́ mú ní ẹ̀mí àtàgbàjọ tó wà bá tẹ pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí ìṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ìdí ẹ̀mí àtàgbàjọ ọ̀hún mú ìjọ pẹ̀lú agbára tó ga jùlọ àmọ́ mú pẹ̀lú agbára tó ga jùlọ àmọ́ mú ìjọ pẹ̀lú agbára tó ga jùlọ àyè tí kò lè gbé tó ní àyè gbogbo tí ogun mẹ́kọ̀ọ́ tó wà fọ́lá àyè tí mọ́tò gba àwọn àṣàjù ní wọ́n dígbà kó sì mọ̀ dílò fún inú ayé àtàfà tẹ̀mí àtàgbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná ẹ̀mí mímọ́ àtàgbára rẹ̀ ni mo béèrè fún bàbá ó yá tún wọn dá sunu ayé mi ti gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni pẹ̀lú agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù Kristi ti ṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni ìtọ́ba gbogbo májẹ̀mú gbàdìjẹ́ ìkórè ayọ̀ tí kò lẹ́gbẹ́ tí kò ní àfihàn tí kò ní àfihàn tí kò ní ẹgbẹ́ tí kò ní òdiwọ̀n ọ̀yà kọ́bẹ̀ sì di kó fún mi tó kún ọ̀pọ̀ bùkún ògùn láti wá tó bẹ̀ ti bí pé kíni àní àmọye gba àwọn ènìyàn lọ́nà àmọye gba àwọn ènìyàn ní gbùmẹ̀rẹ̀ àgbáyé wọ́n mọ̀ jàǹfààní rẹ̀ ayé wọ́n sì mọ̀ gba ìpàdé rere ògo yóò sì mọ̀ jẹ́ tẹ̀pọ̀ pátá nínú ayé wọn àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayé rẹ bàbá mi mímọ́ iná mi mímọ́ àtàgbára ni mo bẹ̀ fún ní àkọ́tún àìláti inú ẹ̀jẹ̀ Jésù Kristi pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí ṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni bàbá tó iná mi mímọ́ àtàgbára sọ ayé mi sẹ́ àmọ́ mú iná mi àtàgbára jùlọ mi ti bu agbára tó fi jọ́ lọ́rùn ní orúkọ Jésù Kristi ìkórè ayọ̀ tí kò lẹ́gbẹ́ tí kò lóyún tí kò lákàwé tí kò láfi tí kò lẹ́gbẹ́ tí kò lẹ́gbẹ́ tí kò ṣe ròyìn tán ni ìtọ́ga tó tóbi tó fẹ́ ọ̀pọ̀ ìbùkún ògo ọlá àti àtìgbéga ṣùgbọ́n àṣírí pátá àtòrèrè ayọ̀ kọ́ pátá ọ̀rọ̀ wúrà àti fàdákà àìlọ́pọ̀lọpọ̀ tó bẹ̀ jẹ́ kò ṣe àyà kọ́ bẹ̀ sí kò fún nípa gbàdá ṣe kọ́ bẹ̀ sí kò fún nípa gbàdá ìjọba pé àìní gbogbo ojú ayé mi nínú ayọ̀ àlàáfíà tẹ̀mí wù àti ògo rẹ̀ tó ká tó tóbi jùlọ ni àìní pẹ̀lú àti ẹ̀yà àìlèmí ó ti mọ gbéra èmi ó ti mọ ṣeré èmi ó ti mọ tayọ ògo tẹ́lẹ̀ kẹ́lẹ́ olóòrè àyàn bẹ̀ jí lò fún mi olóyè kẹ́lẹ́ òṣèlú yóò bẹ̀ jí fún mi àṣẹ kẹ́lẹ́ òṣèlú yóò bẹ̀ jí fún mi àìní gbogbo ọ̀nà àmọ́yé gbà àwọn ènìyàn gbà àwọn ènìyàn àìní wọ́n mọ̀ jàǹfààní nínú rẹ̀ àìjáyé tí wọ́n ló ti mọ gbà yí padà rẹ̀ àìjáyé wọ́n sì mọ kún àìní láti mọ yàn láti mọ gbòòrò láti mọ gbé nínú ìfẹ́ nínú àṣẹ rẹ̀ bàbá tún nẹ́ẹ̀mí mi màtàgbà sọ yé mi àmọ́ mú nẹ́ẹ̀mí màtàgbà jùlọ ètò tó fi jọ lọ́rùn àìtún nẹ́ẹ̀mí màtàgbà sọ yé mi àmọ́ mú nẹ́ẹ̀mí màtàgbà jùlọ ètò tó fi jọ lọ́rùn àìtún nẹ́ẹ̀mí màtàgbà sọ yé mi àmọ́ mú nẹ́ẹ̀mí màtàgbà jùlọ ètò tó fi jọ lọ́rùn àìní kórè àìtúkọ̀ lẹ́gbẹ́ tó kò lójú wọn ìtókùn fọ́pọ̀lọpọ̀ ògo ọlá àti bùkún àti gbẹ̀rẹ̀ àkọ́bẹ̀ tí ó kó nípa bàtà ògo ìyá kó sì mọ̀ jẹ́ tẹ̀kọ́ bàtà àti bùkún tó fi jọ lọ́rùn ọba tó nẹ́ẹ̀mí màtàgbà sọ mú nẹ́ẹ̀mí màtàgbà jùlọ ètò tó fi jọ lọ́rùn agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi wo tá àlọ́ àti ọ̀bàṣà ti wúlò fún ọmọ ń tẹnu mọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ òwò ìdọ̀bálẹ̀ mi rè wọ́n sá ti mọ̀ gbàfẹ́ mi mọ̀ ń wọ̀rí fọkànbalẹ̀ màá tọ́jú rẹ̀ nígbà tó gbé ẹ bá dé tán orúkọ Jésù lẹ́mẹ́ta iná ẹ̀mí mímọ́ agbára rẹ̀ àṣẹ rẹ̀ ire rẹ̀ májẹ̀mú rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tó gbé gájú gbogbo orúkọ rẹ̀ àti ẹ̀jẹ̀ Jésù Kristi ayérayé ẹ̀yà fi dì mí ní àmúrẹ́ agbára ọ̀tun pátápátá yẹnyẹn fi dì mí ní àmúrẹ́ agbára ọ̀tun ní gbogbo ọ̀nà fi dì mí ní àmúrẹ́ agbára ọ̀tun gbogbo ojú ayé mi kí n jẹ́ ohun àríṣà fún àwọn ẹni búburú àwọn ènìyàn gbogbo pátá àwọn afinisàn àwọn ẹlẹ́gàn àwọn ẹni yẹ̀yẹ́ àwọn adádúró àwọn àfọwọ́kọ́ ẹni ṣòfò gbogbo ojú ayé mi kí jẹ́ akíyọlẹ́nu akíní akídínà akítako akífọwọ́ kankan rẹ̀ fún ibi akírobísí akídítẹ̀mọ́
gbogbo ọjọ́ ayé mi kí mo já láṣeyọrí oríire ayọ̀ gbogbo ní gbogbo gbà àní ẹni tó ní èrè ayọ̀ lójoojúmọ́ ìjẹ́ pé gbogbo gbà ni wọ́n ń kíkú oríire àjọ tí wọ́n bá yọ ayọ̀ àṣeyọrí oríire pátá gbogbo ní ọ̀tún lójoojúmọ́ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ọlọ́run ayérayé bàbá ọbẹ̀ mọ́ mẹ́tàdínlọ́kan agbára rẹ̀ àṣẹ rẹ̀ ẹ̀mí mímọ́ rẹ̀ àní ìbísí rẹ̀ àní májẹ̀mú rẹ̀ àní ọ̀rọ̀ tí mo gbé ga ju gbogbo orúkọ ẹ̀jẹ̀ Jésù Kristi àní lápapọ̀ ẹ̀ fi dìbò ní àgbà agbọ̀rọ̀ tó pápátá ju àtìmá lọ èmi àní mọ́ṣẹ́ àní fi dìbò ní àmúrẹ́ agbára tó pápátá ju àtìmá lọ ológo tó ní gbogbo yóò fi dìbò ní àmúrẹ́ agbára rẹ̀ yóò tó pápátá ju àtìmá lọ ní orúkọ Jésù Kristi ní gbogbo ọjọ́ ayé mi pátápátá gbogbo àní pẹ̀lú agbára àti àṣẹ nínú ayọ̀ àtàfẹ́jẹ̀ mi gbogbo àní kí mo jẹ́ àní ẹ̀rù ńlá àti jìnnìjìnnì náà àti ohun àríṣà pátápátá fún gbogbo àwọn ẹni bẹ́ẹ̀ ni gbogbo àwọn kan àwọn ẹni kọ àwọn ẹni bí ní àwọn afinisọ àwọn afinisẹ ní àfẹnì kẹkẹ ní àní àwọn afakọ ẹni sọ àfọjú ẹni sọ fún orúkọ Jésù Kristi náà sáré ṣe àní gbogbo ọjọ́ ayé mi àní kí mo jẹ́ àkìyọ́nà àkìgbógun àkìdínà àkìtako àkìfisọ àkìnínára àkìfọkàn kóhun ti ṣe rẹ̀ níbi àkìròbí iṣẹ́ tí gbogbo apá tó fi jọlọ ní gbogbo ọjọ́ ìmúnú ayọ̀ àtàfẹ́ tẹ̀lé àtúrà nípa tó fi jọlọ ní ọmọ ẹ̀bùrù ní orúkọ Jésù Kristi àní kí mo jẹ́ aláṣeyọrí ayọ̀ oró nípa gbogbo àní olùgbéga alálùyọ nígbà gbogbo ní gbogbo náà oró ní gbogbo àkóso ìgbàjá sọ̀rọ̀ láti mọ̀ sí àní tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ pé kéde àní yóò ojoojúmọ́ ní òrèdó rẹ̀ àní èmi náà di àní ọmọ kọ́ra ìjọpọ̀ láti mọ̀ bá ayọ̀ ayọ̀ oríire àní láti mọ̀ bá ayọ̀ dùnú àní láti mọ̀ bá ayọ̀ àṣeyọrí ayọ̀ àṣeyọrí nípa gbogbo ògo tó wọ́n tó mọ̀ bá yin orúkọ lógo pẹ̀lú gbogbo àní òrèdó rẹ̀ gbogbo àbá tó fi jọ ní orúkọ Jésù Kristi èyí náà ẹ̀mí mímọ́ agbára rẹ̀ àṣẹ rẹ̀ àní ire rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ gbogbo orúkọ lọ àní májèmọ̀ àti ẹ̀jẹ̀ tó yà fi dìmí ní àmì àgbọ̀ tó pátá jàṣọ́ lọ yà fi dìmí ní àmì àgbọ̀ tó pátá jàṣọ́ lọ yà fi dìmí ní àmì àgbọ̀ tó pátá jàṣọ́ ògo ìkóso mẹ́tẹ́ pàrọ̀ òjẹ́ tẹ̀lọ títà ìbéṣù mẹ́tẹ́ pẹ̀lú orúkọ rẹ̀ ga agbá àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá súre sínú ayé mi láti inú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tí ń ṣe ẹ̀jẹ̀ Jésù Kristi ni ẹ̀jẹ̀ tí kò lábùlà tí kò nábàwọ̀n tí ń ṣe ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni súre sínú ayé mi gbogbo tí ń ṣe ohun rere kò tó gbọdọ̀ nira fún mi láti ṣe mọ́ gbogbo tí ń ṣe ohun rere kò tó gbọdọ̀ kóró fún mi láti ṣe mọ́ gbogbo tó ń ṣe rere àní kọ́bẹ̀ẹ̀sì kò gbọdọ̀ di nira fún mi láti lébá àbí láti wárí mọ́ fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọlọ́run ayérayé bàbá ọbẹ̀ mi máa lágbára jùlọ láti inú ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni ẹ̀jẹ̀ agbára ẹ̀jẹ̀ ìwòsàn ẹ̀jẹ̀ gbéga ni ó yá àìsúre sínú ayé bàbá tí gbogbo agbára tó fi jọ látòrí tèmi mọ́ rẹ wa àìsúre sínú ayé tí gbogbo agbára tó fi jọ látòrí tèmi mọ́ rẹ àì pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ májẹ̀mú tó jẹ gbẹlẹ̀ ẹ̀jẹ̀ rapadà ẹ̀jẹ̀ kò náà fi jọ ni ó yá àì tí gbogbo agbára tó yá sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi látòrí tèmi mọ́ rẹ wa sọ̀rọ̀ àtàgbára sínú ayé látòrí tèmi lórúkọ Jésù Kristi ó yá gbogbo tí ń jẹ́ oríire ayọ̀ gbogbo pátá àkọ́bẹ̀ sì já sọ̀rọ̀ fún láti mọ̀ ṣe àgbogbo tí ń jẹ́ oríire ayọ̀ pátá àìkú tó gbọ́dọ̀ nira fún mi láti mọ̀ ṣe mọ́ àgbogbo tí ń jẹ́ oríire ayọ̀ pátá àìkú tó gbọ́dọ̀ nira fún mi láti mọ̀ tẹ̀mí lọ́wọ́ mọ́ àgbogbo tí ń jẹ́ oríire ayọ̀ pátá àìkú gbọ́dọ̀ nira fún mi láti mọ̀ rí gbà mọ́ àgbogbo tí ń jẹ́ oríire ayọ̀ pátá àìkú tó gbọ́dọ̀ nira fún mi láti mọ̀ lẹ́bàá mọ́ ní orúkọ Jésù Kristi àìdínú ayọ̀ àtàlàfà ní orúkọ Jésù àìdóhun tí ń jẹ́ oríire ayọ̀ ọ̀yá àìkọ́bẹ̀ sí tẹ̀mí lọ nípa agbára àṣẹ rẹ̀ àìkọ́bẹ̀ sí tẹ̀mí lọ nípa àṣẹ rẹ̀ àìkọ́bẹ̀ sí lébà fún nípa agbára àṣẹ rẹ̀ àìkọ́bẹ̀ sí jùlọ fún láti mọ̀ rí gbà ní orúkọ Jésù bàbá súre fún láti tẹ̀mí wa olùsúre ti gbọ́ wa tó fi jọ̀nà àìsúre fún láti tẹ̀mí wa àìsúre fún wa tó fi jọ̀nà àìsúre fún láti tẹ̀mí àìsúre fún wa àìsúre àtàgbà sọ èmi láti tẹ̀mí wa láti rú ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ bá ti tún agbára tó ga tó fi jọ̀nà tí kò sì má jẹ́ mọ́ àtìtúmọ̀ ẹlẹ́yìn rẹ̀ bàbá súre sún ayé mi sọ̀tà àgbà sọ èmi àìsúre sún ayé mi sọ̀tà àgbà sọ èmi tó fi wá àti tó fi jọ̀nà ní orúkọ Jésù Kristi agbá àdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run ti gbogbo agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tí ń ṣe ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni èyí tá a fi ṣẹ́gun drago náà lọ́jọ́ kìíní àná nípa ọ̀rọ̀ ẹ̀rí ni ọ̀yà súre sínú ayé mi sọ̀rọ̀ àṣàlágbára sínú ayé mi gbogbo ọ̀run ògo ọ̀run ìṣeré kó ṣe fún pápátá alákòóso ibi kankan ilẹ̀ kọ́bẹ̀ sì mú àsùkò àyà fún mi lábẹ́ bó ti wù kó rí gbogbo ọ̀nà lákòóso ibi kankan gbogbo agbára tó fi ń jọ́lọ́run èmi àlímọ̀ṣe bẹ̀rù ni àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọlọ́run ayérayé bàbá alágbára jù lógo jùlọ àyè láti inú ẹ̀jẹ̀ iyebíye ní tí ìṣẹ̀jẹ̀ Jésù Kristi ni ẹ̀jẹ̀ bájẹ̀bù tuntun ni àyè tí kò lábùlà tí kò láfìwé tí kò láfìjọ ni ètí kò tún sí ìrúbà àti bájẹ̀bù kankan tó tún lè borí rẹ ni ètí ẹ̀jẹ̀ agbára ni èyí tàbíṣẹ́gun dragon náà nípa ọ̀rọ̀ ẹ̀rí rẹ ni ní orúkọ Jésù Kristi bàbá súre sùn ayé látòrí tẹ̀mí mọ́ rẹ wa ọ̀yà sùn àtàgbára sùn ayé látòrí tẹ̀mí mọ́ rẹ àyè pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ iyebíye ìṣẹ̀jẹ̀ Jésù Kristi ni bàbá súre sùn ayé látòrí tẹ̀mí mọ́ ọ̀yà sùn àtàgbára sùn ayé
ayé mi látòrí tèmi ní orúkọ Jésù Kristi gbogbo tí ṣọ̀run ṣeré ọ̀run ògo ọ̀run gbígbà ọ̀run àṣírí láì kó ṣe nǹkan bàtà tí mo wá tó fi jọ́ lọ́run rẹ̀ àgbò tí ṣọ̀run ṣeré ọ̀run ògo ọ̀run agbára tí a kó ṣe nǹkan bàtà nípa agbára tó fi jọ́ lọ́run rẹ̀ àní ilẹ̀ àní bẹ́ẹ̀ bó ti wù kó rí ní gbogbo ọ̀nà ní orúkọ Jésù àkọ́bẹ̀ sí mú àsọ̀kọ̀ ìtọ́ga tó jẹ́ ìjọba fún mi àgbàgbà tó fi jọ ní gbogbo ọ̀nà lábẹ́ bó ti wù ilẹ̀ àkọ́bẹ̀ sí mú àsọ̀kọ̀ ìtọ́ga tó tayọ tó láì tó kàwé tó náà kàwé tó náà fi ọkọ́bẹ̀ sí mú jáde wá fún mi sẹ́ gbogbo tó fi ń jọ́ lọ́run ní bàbá ní orúkọ yà súrò sínú ayé mi àgbàgbà tó fi jọ yà súrò sínú ayé mi àgbàgbà tó fi jọ sọ̀rọ̀ àtàkùn sínú ayé mi àìlẹ́tòrí tèmi agbára ni ìtọ́wà inú ẹ̀jẹ̀ Jésù Kristi ní ìṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ni ìrúbọ kan so tí kò tún sí ìrúbọ tuntun àti májẹ̀mú kan bẹ́ẹ̀ tó lè borí rẹ̀ mọ́ ni bàbá súrò sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi nínú ògo tó lẹ́gbẹ́ tó lè ayé mi kọ́ bẹ̀ sí ní fún nínú ògo tó kàtó lè ayé mi kọ́ bẹ̀ sí fún àrí gbogbo ilẹ̀ kògó tó kàtó lẹ́gbẹ́ tó lè fún àrí àtọ̀ gbogbo ọ̀run ṣe gbogbo àkóṣe fún wọ́tá àrí gbogbo ilẹ̀ kògó àkóṣe fún àrí ilẹ̀ kọ́ bẹ̀ sí mú àsùnkàn tó kàtó lẹ́gbẹ́ tó lè fún mi nínú ayọ̀ àlàáfíà tèmi kò ní gbogbo ọjọ́ ayé mi àrí kí mo sì mọ jà fún ni àrí kí mo sì mọ gbádùn nínú rẹ̀ àrí kí mo sì mọ yẹ fún mi àrí kí ògo sì mọ jẹ́ pápá òjò jẹ́ ní orúkọ Jésù Kristi. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ìrírí rẹ ni mo ń béèrè fún àṣẹ ọ̀rọ̀ rẹ ni mo ń béèrè fún gbọ́ Ọlọ́run súre fún àwọn Ísírẹ́lì nílẹ̀ Egypt ó sọ̀rọ̀ àtàgbára sínú ayé wọn ó ní ẹ má bẹ̀rù mi wá pẹ̀lú yín àní gbogbo ohun tí a ti jẹ ní ilẹ̀ Egypt yẹn gbogbo ìní ẹgbà padà màá mú yín dé ilẹ̀ ìlérí tí ń sàn fún àti fún yín èyí tí mo ti búra fún àwọn bàbá yín ẹ débẹ̀ kì yóò sinmi fún ire yẹn ṣe mọ́ wọn lára o ọ̀rọ̀ àṣẹ yẹn ṣe mọ́ wọn lára wọ́n gbà wọn ò kúrò nílẹ̀ Egypt lọ́fẹ̀ẹ́ wọ́n gba ẹ̀tọ́ wọn padà wọ́n tún gbà jù bẹ́ẹ̀ lọ wọ́n sì bọ́ lóko ẹrú wọ́n dé ilẹ̀ ìlérí yẹn o lẹ́yìn àwọn tí ẹni ègbé tí wọ́n ṣègbè lójú ọ̀nà nípa kíkùn tí wọ́n kùn nípa sísọ̀rọ̀ òdì tí wọ́n sọ̀rọ̀ ìjọ Ọlọ́run nípa àwọn ṣe ìwà búburú nípa ti ṣe Ọlọ́run mìíràn so èyí ń pè mí ẹ̀tí ẹ̀ náà ṣàkíyèsí wípé sọ wọ́n bá Ọlọ́run pín nínú ògo rẹ̀ pẹ̀lú ẹnikẹ́ni àbí ohunkóhun kan wò pé àárín yẹn ti yọ tó bá ti ṣe léyìn ó fi òkú lẹ̀ fún Ọlọ́run sì ń bẹ láàyè rẹ̀ olóòótọ́ àtòdodo sí gbogbo ọ̀rọ̀ rẹ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé bàbá ìrírí rẹ ni mo béèrè fún sẹ́yìn àṣẹ rẹ ni mo béèrè fún láti orí tẹ̀mí mọ́ ẹ wá láti inú ẹ̀jẹ̀ Jésù Kristi ṣe ẹ̀jẹ̀ agbára ni ẹ̀jẹ̀ iyebí ẹ̀jẹ̀ tí kò ní àbúlá ni bàbá súre sínú ayé mi sọ̀rọ̀ àsìtàgbára sínú ayé mi ní gbogbo ọ̀nà bàbá kí bẹ̀rẹ̀ sí ní gba èrè ayọ̀ ní gbogbo ọ̀nà kí bẹ̀rẹ̀ sí ní gba ìrànlọ́wọ́ láti bí gbogbo wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ó àníjú ti Dáfídì lọ kí n bẹ̀rẹ̀ sí ríran lọ́wọ́ gbà láti bí gbogbo wa nínú ògo tí kò dẹ́gbẹ́ tó nínú ọ̀yà kéétì mọ́ fún un àní pẹ̀lú agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù Kristi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé ìrírí rẹ ni mo béèrè fún bàbá súre sínú ayé mi àṣẹ agbára rẹ ni mo béèrè fún sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi àìlátorí tẹ̀mí mọ̀ rẹ wà àti gbogbo agbára tó fi jọ́ lọ́rùn pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ bájẹ̀ bó tuntun ni ìrúbọ àti tuntun kan tí kò tún sírùbà tuntun mẹ́lẹ̀ yìí rẹ ni bàbá súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi yà súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi ní orúkọ Jésù Kristi àní ìrànlọ́wọ́ gbogbo tá yé mi nínú ni àìláti bí wá kí n bẹ̀rẹ̀ sí ní rí wọn gbà àyíjú ti Dáfídì lọ àyíjú bí Dáfídì ṣe rí gbà lọ ọ̀yà kí n bẹ̀rẹ̀ sí ní rí wọn gbà àyíjú ti Sólómọ́nì ṣe rí gbà lọ ọ̀yà kí n bẹ̀rẹ̀ sí ní rí wọn gbà bàbá àti mo wá tó fi jẹ́ lọ́nà ìrànlọ́wọ́ àti mo pọ̀ sí ògo àti mo fọ̀ ní ògo àti mo gbòòrò ní ògo àti mo ta ní ògo àti mo bẹ̀rẹ̀ sí àti mo wá tó fi jẹ́ lọ́nà ní orúkọ Jésù Kristi àìnígbàgbọ́ lọ́jọ́ gbogbo ayé àní pẹ̀lú agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù Kristi ni àní pẹ̀lú àṣẹ àti bájẹ̀bù tuntun tó ga tó ti wà ní ẹ̀jẹ̀ Jésù èyí kò tún sí irúgbà tuntun àti bájẹ̀bù kan tó tún lè borí rẹ̀ mọ́ bàbá súre sínú ayé mi sọ̀rọ̀ àgbà sínú ayé mi ẹ̀yà súre sínú ayé mi sọ̀rọ̀ àgbà àní ọwọ́ mi kọ́ bẹ̀ sí ní gbà rí ní gbogbo náà àkọ́ bẹ̀ sí kóró jọ ní gbogbo náà àkọ́ bẹ̀ sí gbà rí ní gbogbo náà àkọ́ bẹ̀ sí kóró jọ ní gbogbo nínú ayọ̀ àlàáfíà tẹ̀mí gbogbo àyíkísí mọ́ lọ pẹ̀lú fọkànbalẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ nípa agbára àti àṣẹ rẹ̀ àyíkísí mọ́ jàfọ́ yọ ògo yìí kó sì mọ́ jẹ́ bòtí bàbá súre sínú ayé mi sọ̀rọ̀ àgbà sínú ayé mi ìrànlọ́wọ́ gbogbo táyì mi àkọ́ bẹ̀ sí ti tẹ̀mí lọ́ba àyíkí bẹ̀ sí nínú ọgbà àyílẹ́tì wá àyí ìrànlọ́wọ́ táyì mi lọ àyílẹ́tì mo gbòòrò tí Dáfídì ọ̀yà kí bẹ̀ sí nínú ọgbà àyíkí sọ́nà kí bẹ̀ sí nínú ọgbà bẹ́ẹ̀ gẹ́gẹ́ àyíkí bẹ̀ sí nípa kí bẹ̀ sí kókó lẹ́jọ́ àdéhùn bẹ̀ sí gbà kó bẹ̀ sí kókó lẹ́jọ́ lọ́pọ̀lọpọ̀ àyínú ayọ̀ àlàáfíà tẹ̀mí àti àti gbàgbà rẹ̀ pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni ìṣe májèmí tuntun ni tó ga tó lógo jù nínú àyàtọ̀ bá ní orúkọ Jésù Kristi jáfa ni wọn àyínú àtàfà jẹ̀mí àti agbára kí bẹ̀ jáfa ni wọn ògo ìkóso mẹ́jẹ̀ pàbọ̀ Jésù ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta láti inú ẹ̀jẹ̀ májẹ̀mú ni tí ń ṣẹ̀jẹ̀ agbára ni ètí kò láfijọ́ ni Ọlọ́run súre sínú ayé mi ó sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi mo gba ire yẹn mo gba agbára yẹn mo gba àṣẹ ọ̀rọ̀ yẹn ó fìdí múlẹ̀ nínú ayé mi ó sì gbìnlẹ̀ nínú ayé mi ó sì ń gbòòrò
nínú ògo tó ga tí ó lè pẹ́ tó di wọn mo bẹ̀rẹ̀ sí ní tayọ̀ mo bẹ̀rẹ̀ sí ní ṣe rere mo bẹ̀rẹ̀ sí ní gbèrò mo bẹ̀rẹ̀ sí ní gbòòrò mo bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí ní ojoojúmọ́ bí ọjọ́ ṣe ń yọ tún ní ojoojúmọ́ pẹ̀lú ògo tuntun ní ojoojúmọ́ àti oòrùn àti òṣùpá àti ìràwọ̀ bẹ́ẹ̀ ni ayé mi bẹ̀rẹ̀ sí ní yọ tuntun ní ojoojúmọ́ pẹ̀lú ògo tuntun ní ojoojúmọ́ láì sí ní àti ìdíwọ́ kankan tí kì yóò ṣe ẹnikẹ́ni tí ó lè ṣe ìdíwọ́ àbíjìnà bẹ́ẹ̀ ta kàbí láti gbé ìpamọ́ bẹ́ẹ̀ ni orí òye padà ògo sì tẹ̀sán kọ́ bá ta orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àní ọlọ́run ayé rẹ̀ súre sínú ayé mi sọ̀tà gbà sọ ayé mi láti inú májẹ̀mú ní tí ń ṣe ẹ̀jẹ̀ Jésù Kristi ni èyí ó bá gbogbo májẹ̀mú bá nìjẹ́ ni tó burú gbogbo májẹ̀mú òtútù májẹ̀mú kan tó tó borí ẹni láti inú àní ìrúbọ àti tutù tí Jésù ti fi ra rẹ̀ rú ni àyìn nípa títẹ̀jẹ̀ rẹ̀ sí ẹ̀jẹ̀ kò tún sí ìrúbọ àti tutù àti ìtàjẹ̀ sí ẹ̀mí kan tó tún lè wú dàbí rẹ̀ mọ́ ó mo pàṣẹ ní orúkọ Jésù mo gba èrè yẹn ní orúkọ Jésù Kristi pẹ̀lú agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù àti májẹ̀mú tó wà ní ẹ̀jẹ̀ Jésù Kristi ni ìtí kò náà fi etí kò sí àfihàn etí kò sí ìwọ̀ túmọ̀ lẹ́yìn rẹ̀ àní ìdí àti àṣẹ àti rẹ̀ ó fìdí múlẹ̀ ní ayé mi àní ó ti lápá nínú ayé mi ní orúkọ Jésù Kristi nínú ògo tó ga tó lẹ́gbẹ́ tó lójú wọn nínú ògo tó ta tó ga jùlọ nínú ògo tó ṣe ibi jùlọ àní mo bẹ̀rẹ̀ sí ní gbilẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní gbòòrò mo bẹ̀rẹ̀ sí ní ga mo bẹ̀rẹ̀ sí ní pọ̀ mo bẹ̀rẹ̀ sí ṣe rere àní mo bẹ̀rẹ̀ sí ṣàṣeyọrí tó ga tó lógo jùlọ àní ìrìnrìn pátá gbogbo ó bẹ̀rẹ̀ sí wá sí mi pẹ̀lú ayé àtàlẹ́fà tó ga tó lógo tó lógo àní ìrìnrìn pátá ó bẹ̀rẹ̀ sí di bíbí fún mi nípa àyàtọ̀ tó gbé ògo tó ga tó lógo tó lógo àní gbogbo ọ̀nà àní ìrànlọ́wọ́ tó ga tó lógo tó lógo wọn láti fi gbogbo mo bẹ̀rẹ̀ sí ní rògbà oríire tó ga tó tóbi tó gbọ́ bẹ̀rẹ̀ sí tètè mi sẹ́ àní ògo tẹ́lifíkẹ́ lórí rògbà àní bẹ̀rẹ̀ sí ní rògbà oríire tẹ́lifíkẹ́ lórí ṣe mo bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ àní gbogbo tí ń ṣàgbára gbogbo tí ń ṣe ọ̀rọ̀ gbogbo tí ń ṣe òun àní tí wọn láti mọ láti lè mọ rògbò láti mọ sí láti mọ dánú rẹ mi gbogbo pátá àní ó gbin nínú àná lórí ayé bọ́jà lálágbára àní mi sì dológo àgbáyé àní mo dé tuta inú àgbáyé nínú ọ̀rọ̀ mi àní mi ò sí dábì mi ò sí jọ mi ò sí jọ ọ̀rọ̀ mọ̀ nípa agbára àti àṣẹ ìyá àti ìrẹ̀lẹ̀ ọ̀rọ̀ ayé mi orúkọ Jésù Kristi nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn àti ìtura àti ẹ̀mí àtàwọn ọmọ àti ìrẹ̀ ayé mi àní orúkọ Jésù yóò go tó kátó àní ọbẹ̀ sí ní gbòòrò àní ó ṣàṣẹ ìṣújọ ọjọ́ pàtàkì àní mo bẹ̀ sí pọ̀ mo bẹ̀ sí pọ̀ mo bẹ̀ sí gbẹ̀rẹ̀ lógo àní pẹ̀lú rere àti àṣẹ lọ́rọ̀ àti òṣùnà ayé mi àti mo ti gbà pẹ̀lú àti dúdú ó fi tì mí lọ́ fi ní ó ti gbèrè ó ti gbèrò pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi àní pẹ̀lú agbára àṣẹ tó wà ní májẹ̀mú Jésù Kristi èyí tó ti fẹ́ra rẹ̀ rú lẹ́ẹ̀kan rẹ̀ tí kò sì ṣúrù bá ti tún mẹ́lẹ́yìn rẹ̀ tó tún lè borí rẹ̀ mọ́ni àní mo bẹ̀ sí gbòòrò ní àṣẹ mo bẹ̀ sí ta ní ogun mọ̀ sí gbèrè ní ogun mọ̀ sí àṣẹ rẹ̀ nínú ayọ̀ tẹ́ bá jẹ̀ mí wá àtúntò àti káwé tó lè fi ọ̀pọ̀ agbára lọ́wọ́ àlẹ́ yìí tí kò ṣiṣẹ́ nìkan tó lè ṣe ìjọba àbídìwọ́ àbídà kó fún mọ́ ògo ti tẹ̀sán pátá yóò sì mọ títọ́ ti ẹ̀yà nígbà pẹ̀lú orúkọ ti agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi gbogbo ẹ̀yà áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ oníròyìn ayọ̀ mi àní ojúṣe yín tọ́lọ̀ fi dá yín tó fi gbé yín kalẹ̀ nítorí tèmi ò láti mọ jíjà mi fún mi kì í ṣe láti mọ àwòrán kì í ṣe láti káwọ́ gbéra ṣùgbọ́n láti mọ jíjà mi fún mi so mo pa ní àṣẹ pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí í ṣe májẹ̀mú tuntun tó bá gbogbo májẹ̀mú gbàdẹ̀ jẹ́ pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni ìtí ń ṣe ìrúbọ kan àti tuntun kan tí kò tún sí ìrúbọ mìíràn àti tuntun mẹ́rin lẹ́yìn rẹ̀ ni èyí tá a fi pè ní ẹ̀jẹ̀ iyebíye ẹ̀jẹ̀ tí kò lábọ̀ ẹ̀jẹ̀ tí kì í bá ẹ̀jẹ̀ láéláé ó yá ẹ túraká ẹ gba agbára ọ̀tún jù àti wá lọ ẹ gba ìtara jù àti wá lọ ẹ gba ìmísí jù àti wá lọ gbogbo tí ìṣẹ̀tọ́ mi ẹ̀yà bẹ̀ kó wọn lé mi lọ báyìí gbogbo ibi tí ẹ̀yìn tó àti pín mi wà ẹ bẹ̀rẹ̀ sí labẹ̀ kọjá kí ẹ sì mọ gbàjọ́ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ògo tó gọ̀ọ́yà ayé mi kọ́ bẹ̀rẹ̀ sí fọ̀jú bó ṣe lóró lọ bó ṣe retí lọ bó ṣe gbàgbọ́ lọ àní nínú ògo tó ayé mi kọ́ bẹ̀rẹ̀ sí gbìnrẹ̀ ìrẹ́ni pátá kọ́ bẹ̀rẹ̀ sí wá sí ìṣẹ̀lẹ̀ àmúra kan dání gbogbo bí kíbi àti gbogbo ẹnikẹ́ni táwọn ètò ń bẹ lọ́wọ́ wọn ti pàtí kọ́ ẹlẹ́mọ̀ gbà fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí ògo àti ìlógo Ọlọ́run àlàyé àṣẹ ni kì í ṣàbà àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu gbogbo ẹ̀yà gẹ́lẹ́ oníṣẹ́ oníròyìn ayọ̀ èyí tí a ti gbé kalẹ̀ látọwọ́ Ọlọ́run àlàyé nítorí tèmi àgbéyé kalẹ̀ nítorí nǹkan méjì àní àgbéyé kalẹ̀ nítorí àtibọ̀ jíṣẹ́ ayọ̀ fún mi ni àgbéyé kalẹ̀ láti bọ̀ jẹ́ ìrànlọ́wọ́ fún mi ni àgbéyé kalẹ̀ láti bọ̀ kí gbogbo ayọ̀ kọ́ bọ̀ jẹ́ ní ẹ̀rí ayọ̀ bí kò mọ̀ pọ̀ sí kò sí mọ́ kí sí mọ́ pọ̀ ní ẹ̀rí ro tó lògòjò nígbà gbogbo láti mọ̀ dọ́lọ́ láti mọ̀ yorùkọ láyé tí mo bá mi yọ̀ ni mo pa ẹ̀ṣẹ̀ fún orúkọ Jésù Kristi ọ̀yá àìrípagbá tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni àti bá ìjẹ̀bọ̀ rẹ̀ ni ìtí ṣe irúgbà tuntun kan tí ó tún sí irúgbà tuntun náà ọ̀yá àìrí ìtara tuntun ẹgbàá bá ní orúkọ Jésù Kristi àìní aráyọ̀ tuntun ẹgbàá bá ní orúkọ Jésù àìrí ìtara ju tàtìmọ́ ní orúkọ Jésù ní ẹgbàá ní orúkọ Jésù Kristi àìrí àṣẹ àìrí láti dín ìtara láti tó àjíjú àtìmọ́ ẹgbàá bá ní orúkọ Jésù ọ̀yá gbogbo ibi táwọn ìtọ̀ mi wà àgbogbo táwọn ìpè mi wà àgbogbo ẹnikẹ́ni yòókù táwọn ìtọ̀ mi wà àní ẹbẹ̀rẹ̀ sí làbẹ̀ kọjá mi lórúkọ Jésù gbà wọn jọ fún mi tẹ́lẹ̀ lórúkọ Jésù ẹbẹ̀rẹ̀ sí gbà wọn jọ fún mi tẹ́lẹ̀ ẹ̀rẹ́ mi kún wọn lé mi lọ́wọ́ àní pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run àmọ́ pàṣẹ ní orúkọ Jésù kó bó ti sẹ̀tún wà fún mi àní gbogbo tí àwọn ìtọ̀ mi kíbi tó wà àwọn ẹnikẹ́ni tó wà àní orúkọ Jésù làbẹ̀ kọ́ ẹ̀kọ́ gbà fún mi tẹ́lẹ̀ orúkọ Jésù rẹ̀ àní orúkọ Jésù nínú ògo tó ga nínú ògo tó lẹ́gbẹ́ tó lè rọ ẹ̀yà àkínbá tí mo gbòòrò kí tí mo gbèrè kí tí mo dá àyíjú wòye àti fojúsùn mi àti ìrètí mi lọ orúkọ Jésù àkíbẹ̀ sí ní ọdún òṣèré àti wọn lọ ọ̀yà àyíjọ ọ̀pọ̀ àyọ̀ kó tó wọ́n jẹ́ tìmọ̀tẹ́ lọ àní èrè ẹ̀mí kó tó wá lóògùn jù àti wọn lọ nínú àlàáfíà nínú àyọ̀ níta mi gbogbo àní èrè ayọ̀ mi kó tó wá pọ̀ jù àti wọn lọ àní èrè ayọ̀ mi kó tó wá lóògùn jù àti wọn lọ àní kó tó wá gbẹ̀dà lọ akíní tó mọ̀ pọ̀ ní ìṣeré àti wọn lọ ògo ìkó tó mọ̀ jẹ́ tí wọn kọ́ àti wọn lọ orúkọ Jésù Kristi agbàdúrà
ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ti gbà mí là pátápátá nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn, kì í ṣe ti ewúrẹ́, kì í ṣe ti ẹranko, kì í ṣe ti ènìyàn kéèyàn, àní ti ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, ìyẹn Jésù Kristi. Ètí ṣe ìrúbọ àti ètùtù tí kò tó sí ìrúbọ àti ètùtù mọ́ lẹ́yìn rẹ̀ tó tó wúlò mọ́. Ètí ṣe májẹ̀mú tí kò tó sí májẹ̀mú kankan tó lè dọ́gba pẹ̀lú rẹ̀. Táwa ni ẹ̀yin tẹ̀ ń pèrè ní afinisùn ayọ́lẹ́nanínà afàkókò ẹni tó fa dánilóró. Èmi ò dábàá mọ́ pálásẹ̀ yìí. Mo fìdí ọ̀rọ̀ Ọlọ́run múlẹ̀ nínú ayé yín gẹ́gẹ́ bó ṣe wí. Ẹ̀bẹ̀ sí mú ẹ̀jẹ̀ ní àmúyó bí ọtí wá dúdú. Ẹ̀bẹ̀ sí jẹrẹ ní àjẹrun. Mo fìdí ọ̀rọ̀ Ọlọ́run múlẹ̀ nínú ayé yín. Nínú ìmọ̀ àti ìdárayé ẹ̀bẹ̀ sí ní parun. Gẹ́gẹ́ bí inú yín ò ṣe dùn sí ire, ìṣeré àti gbéga àti ṣiṣẹ́ lógo mi. Ọ̀yá gbogbo tí ń jẹ́ ire ayọ̀ àlàáfíà gbogbo kó fi ayé yín sílẹ̀. Ọ̀rọ̀ Jésù Kristi sígi ọ̀pọ̀tọ́ kó ṣẹ nínú ayé yín báyìí. Tí gbogbo ẹgbẹ́ dànù àti ẹ̀yin àti ilé àti gbogbo ọ̀nà àti gbogbo àjọba àti agbára àti ìgbìmọ̀ yín pátá gbogbo orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi. Gbogbo ẹ̀yin tẹ́ pé àìní àfẹnusọ ìka ẹ̀dẹ̀ ẹni bẹ́ẹ̀ ni gbogbo àní Ọlọ́run ẹlẹ́dọ̀ọ̀run àti ayé àìnípa ikú ìtàjẹsílẹ̀ àti ìrúbọ àti ètùtù tí Jésù fẹ́ràn ìrúbọ àìtí ṣe májẹ̀mú tuntun tó bá gbogbo májẹ̀mú gbàdé jẹ́ ni pátápátá àìní Ọlọ́run ti gbà mí là àìnípa ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn ni ètí kìí ṣe tẹ ẹranko àbí tí èyàn kéde àìní ti Jésù Kristi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo ni ètò fàkalẹ̀ fún gbàlà rẹ̀ pẹ̀lú ìfẹ́ tó ga tó lẹ́gbẹ́ tó ní pẹ̀lú àánú tó pọ̀ ní ọ̀rọ̀ ni àìní pátápátá àìní Ọlọ́run ti gbà mí pátá òun nípa ẹ̀jẹ̀ àti ìrúbọ àti ètùtù wọ̀nyí àìní ti Jésù Kristi ni àìní ogun kan àtàgbà kan kò tó ní àṣà àtẹ́tù kan lórí ayé mi ègún àti pé kankan májèmọ kò tó ní ẹ̀tọ́ àtàgbà kan lórí ayé mi táwa ní ẹ̀yìn tẹ̀ pẹ̀lú ní àní àfinisùn àní àfinisẹ̀sìn àní ẹ̀gàn ní ẹlẹ́yà ní àjọlẹ́nu àní àfọwọ́gbọ́n jáde ní èmi ò fẹ́ mẹ́tẹ́ ṣe ẹni yòówù kó wù kẹjẹ mo fìdí ètò àtọ̀dọ̀ múlẹ̀ nù ayé ìtọ́ kọ́kọ́ wípé ètò ti fìdí rẹ̀ múlẹ̀ wípé kí ni àní mímú àmúyó àní kẹ́mọ̀ mọ̀ jẹ́ ní àmúyó bá jíjẹrun àní kẹ́mọ̀ jẹ́ ní àjẹrun ètò fìdí rẹ̀ múlẹ̀ pé àní nínú ìmọ̀ àti èrò gangan àní tẹ́ gbẹ́kọ̀ àní ẹ̀mọ̀ jì sínú pápátá àní fún ara yín àní àwọn tẹ́ ẹ̀mọ̀ tẹ́sẹ̀ ń bọ̀ pápátá mo wá fìdí ọ̀rọ̀ Jésù Kristi múlẹ̀ nù ayé èyí tó sọ sí igi ọ̀pọ̀tọ̀ tí igi ọ̀pọ̀tọ̀ fi gbẹ́ ti gbogbo ọ̀yá ayé ó fìdí múlẹ̀ ayé ti gbogbo agbára àti ilé àtọ̀rọ̀ yín ẹgbẹ́ ti gbogbo ní orúkọ Jésù àti tìjọba yín o àti ti gbìmọ̀ yín o àti fọwọ́sowọ́pọ̀ yín àti gbogbo àwọn tẹ̀jọ́ fọwọ́sowọ́pọ̀ tẹ̀jọ́ fọwọ́pọ̀ àti gbogbo pẹ́pẹ́ yín àtijọba yín gbogbo ní orúkọ Jésù mọ́ pàṣẹ pẹ̀lú agbára tó wà nínú májẹ̀mú tuntun ṣe ẹ̀jẹ̀ Jésù Kristi ni ìjọ Ọlọ́run ayé rẹ̀ bàbá ọmọ mi máa mẹ́ta lọ́kọ̀ ayélujára àti fi gbà mí lápá pátá ni mo pàṣẹ mi ọ̀dẹ́rẹ́ ní orúkọ Jésù àní ọ̀rọ̀ àṣẹ èyí Jésù Kristi sọ jáde sígi ọ̀pọ̀tọ̀ àní tó fi gbẹ́ ti gbogbo tí ń ṣe àní ohun tó lè ṣe àǹfààní fi kọ́ sílẹ̀ ọ̀yá àní gbogbo tó jẹ́ ohun àlàáfíà ó lè fàyè sílẹ̀ gẹ́gẹ́ bí inú yóò ṣe dùn sí rí ayé mi gẹ́gẹ́ bí inú yóò ṣe dùn sí àṣeyọrí mi gẹ́gẹ́ bí inú yóò ṣe dùn sí ìṣeré mi mo pàṣẹ àní ìjọ ọ̀rọ̀ Jésù Kristi fìdí múlẹ̀ ayé yẹn tí gbogbo ẹ̀yà ẹgbẹ́dá ní orúkọ Jésù àti ẹ̀yà àtìlẹ̀ àtúntò ní orúkọ Jésù àní ẹgbẹ́dá tí gbogbo àti ẹ̀yà àtìlẹ̀ àtúntò ní gbogbo ayé àní ẹgbẹ́dá tí gbogbo àti ẹ̀yà àtìlẹ̀ àtúntò ní àtijọba ayé àti gbẹmọ ní àti gbogbo àwọn tẹ́jọ fọwọ́sọ àní ẹgbẹ́dá tí gbogbo àṣẹ kí sábà ní orúkọ Jésù bẹ́ẹ̀ ni ògo ti gbé Ọlọ́run àlàyé títí láì àti láíláí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run lẹ́yìn rẹ̀ ta ló ní ògo, ta ló ní ìyìn, ta ló tọ́ sí láti mọ ìgbéga? Kò sí. Tí gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ni pẹ̀lú agbára ìtọ́wà nínú kú ìtàjẹsílẹ̀ àti ìrúbọ àti ètùtù tí Jésù fẹ́ràn rú pẹ̀lú májẹ̀mú rẹ̀ ni títí láì àtúbọ̀ wọn gbogbo ju bó ti ń gbogbo lọ nínú ayé mi àti gbogbo tí ń ṣe tèmi nínú ayé ẹni kọ̀ọ̀kan wa àtàwátàwà níbí ni àti gbogbo àti wọ́n ń gbọ́ wa tí wọ́n ń wò wá àtúbọ̀ mọ ìyẹn lógo ìtí wọ́n tẹnumọ́ ni wípé kí ni sọ agbára àṣẹ ìdẹ́mi àti ìgbà látùbọ̀ sọ káyé bó ti kalẹ̀ látùbọ̀ fara ẹni bó ti fara kan láti mọ ṣohun tuntun ògo rere ayọ̀ tó ga tó lógo jùlọ nínú ayé ẹni kọ̀ọ̀kan wa nípa agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi àti májẹ̀mú ni ẹ̀rí ayọ̀ tí ò lẹ́gbẹ́ tó ń dìbò tó ga jọ kọ́mọ jẹ́ tẹni kọ̀ọ̀kan wa ti gbogbo tó fi dé lọ́rùn ni orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run ayérayé bàbá
ta ló ní gbogbo ògo? Ìwọ ni. Ta ló ní gbogbo ìwọ ni. Ta ló ní gbogbo ọlá àti agbára? Ìwọ ni. Ta ló yẹ láti mọ yìí, láti mọ ẹgbẹ́, láti mọ fọpá àtòkò fún? Ìwọ náà tún ni. Ìdí ni mo ṣe kí o ti gbogbo tó fi jọ, ti gbogbo agbára tó fi jọ lọ́rùn. Ó yá agbára rẹ, àṣẹ rẹ, ìjọba rẹ, títóbi rẹ, ìwà láyé rẹ, àní àjùlọ rẹ, jùtà tí wà lórúkọ ṣe àgbọ̀ sọ̀kalẹ̀ bó ṣe kalẹ̀, àní pẹ̀lú agbára tó wà nínú ìfẹ́ tí ó lẹ́gbẹ́ tó lójú wọn ni, àti àánú rẹ tọ́pọ̀ ní ọ̀rọ̀ lọ́pọ̀tẹ́ ni, orí ọ̀fẹ́ tí kò náfijọ́, tí kò tíkìsá tíkìtì báyìí ni, èyí tí ó fi fẹ́ ara ẹ̀ tó bẹ̀rẹ̀ tó fi ọmọ bílẹ̀ kan sùn láti kú láti fi ẹ̀rù sóbú àti láti dábàjá ti fi májèm tuntun múlẹ̀, èyí tí kò sí ẹ̀ májèm kan tó tún lè bá àti ìrúbọ kan tó tún lè bí rẹ̀ mọ́. Olúwa iná mi mímọ́, agbára rẹ, àṣẹ rẹ, ìjọba láti mọ̀ sọ̀kalẹ̀ bó ṣe kalẹ̀, láti mọ̀ fẹ́ ara kan bó ṣe fẹ́, láti mọ̀ bí ẹjẹ́ tó bẹ́ bó ṣe jẹ́ tó bẹ́, láti mọ̀ yẹn ẹrú bó ṣe yẹn lógo, láti mọ̀ gbàgbọ́ bó ṣe bá gbogbo ànínú péjọpọ̀ ànígbà wo lójoojúmọ́, àìnínú ayé mi ní ayé owó ṣe tèmi ní oníṣẹ́ ìṣètò ìjọba ní àwọn èmi nínú ayé àwọn ọmọ mi àti gbogbo àwọn kan tájọ wà mí àti gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wá tí wọ́n wá ṣe yóò Jésù ẹ̀yà láti mọ̀ kọ́ àdúgbò ṣe kọ́ wa lọ, láti mọ̀ tó àbò ṣe láti mọ̀ dáa bó ṣe, láti mọ̀ yẹn ẹrú bó ṣe yẹn lógo, láti mọ̀ gbàkóso ayé bó ṣe wà lọ, láti mọ̀ kọ́ ẹnìkan wa fún ọ̀tún àgbà ní ọ̀tún lójoojúmọ́ ìjà tí wọ́n lọ, yẹn pé ìtòṣe lótòtò ní àyìn tó àjọ láti máa ṣe jù bẹ́ẹ̀ lọ́nà ayé wa, àyìn láti mọ̀ mú àgbòjò ayé àyìn ní ọ̀tún wa mọ̀ mọ́ ẹnìkan wa pọ̀ ní agbára ní ẹ̀mí mọ́ ní mi ṣe, àmọ́ mọ́ ẹnìkan wa tayọ nínú agbára ní àṣẹ ní mi ṣe rẹ̀, àmọ́ mọ́ ẹnìkan ní kẹsàn-án nípa bàjẹ́ àṣẹ rẹ̀ ẹwà ògo àti obìnrin àyìn láti mọ̀ mú kọ́ mọ̀ búyọ̀ ní ayé bó ṣe búyọ̀ lọ, ẹ̀yìn jẹ́ Jésù Kristi ní irúgbó àṣìṣe ìbàjẹ́ mi tó kéré ṣe ni àyìn orúkọ àdúrà yìí akótó mọ̀ lápárí bó ṣe lápárí lọ ògo kó sì mọ̀ jẹ́ tí wọ́n wá tẹ́ bó ṣe tọ́ àyìn sọ agbára kárí àmọ́ fara bó ṣe máa ògo ní fọ́kọ̀ yìí fọ́kọ̀ tí gbogbo àdúrà ògo ṣe sí ayé agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ nítorí pé tìrẹ nìkan ní ṣe ìwọ tó ní gbogbo ògo àtìyìn àdúrà pẹ̀lú ẹ̀dá ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Gbogbo ògo àti mo dá padà sọ́dọ̀ rẹ ìwà aláṣepé tó ṣàṣepẹ́ nínú ayé mi ìtíkọ̀lẹ́gbẹ́ tí kò dojú wọ̀ nípa ikú ìtàjẹ̀sílẹ̀ àti irúbọ àti tutù Jésù Kristi ètí ṣe májẹ̀mú tuntun ni tí kò sí irúbọ àti àti májẹ̀mú mìíràn tó tún lè borí rẹ̀ mọ́ ògo ní forúkọ rẹ̀ mímọ́ jùlọ torí pé nípa ẹ̀jẹ̀ Jésù Kristi yìí ayé mi gba òmìnira pápátá gẹ́gẹ́ bí o ṣe bí àwọn ọmọ ṣẹlẹ̀ ti gba òmìnira pátá nílẹ̀ Jésù wọ́n ti gba òmìnira pápátá àìkú lọ owó tí ń ṣe àìní ogun amúnisẹ ogun akólóró ogun àfìyàjẹ ní ogun àfinisọ ogun anínára ogun apanilójú ògo ní forúkọ rẹ̀ iṣẹ́ mi iṣẹ́ òṣèjọ àmì gbogbo ti bọ́ pátápátá àìní gbogbo ṣíṣe wọ́n àti pátá àyàtọ̀ ọmọ pátá àti bọ́ ìjẹun pátá àti bọ́ ní orúkọ Jésù ìtẹ̀síwájú rẹ̀ ìdàgbàsókè rẹ̀ ó dé bá ayé mi àìní gbogbo ti dé bá àwọn ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àìní gbogbo àwọn tó yẹ kó àìní gbogbo tó yẹ kó pátá àìní gbogbo ti kú dànù àìní ibi wọlú lẹ̀ nílẹ̀ àṣírí mi lọ́kùnrin agbára àti àṣẹ rẹ̀ àìní mi jáde kúrò bó ti ṣe wàhálà ìdààmú pọ̀jù àti ẹ̀gà àti oṣù àti gbogbo àìní àbá gbogbo Olúwa gbogbo àwọn àti wọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ àìní mo ti bẹ̀rẹ̀ sí dọ́lọ́mọ báyìí àìní gbogbo àwọn àgbà bẹ̀rẹ̀ sí dọ́lọ́mọ àìní gbogbo àwọn oníbìsí àìní bẹ̀rẹ̀ sí jẹni tó bẹ̀rẹ̀ sí bí padà ní orúkọ Jésù gbogbo àwọn tí mo ti ṣe ọ̀nà ọkùnrin bẹ̀rẹ̀ sí ògo ní forúkọ mo dúpẹ́ fún àṣírí tó ìbí tí o ti bẹ̀rẹ̀ sí ní ayé mi àti ní ẹnìkan kọ́ wa àti àwọn àti tó ń gbọ́ tí wọ́n wọ ògo ní forúkọ yìí ní forúkọ ẹ̀jẹ̀ ìmọ̀ yẹn tó pé òsì tó ń gbọ́ ògó tó mọ̀ gbàgbó lọ ó tún mọ̀ jẹ́ àgbà ìsíwájú àṣọ òṣìṣẹ́ bàbá mi mọ́ àìmọ̀ ìbàbà gba ọpẹ́ Olúwa gba yìí jíjá ní mọ̀ yẹn ní mọ̀ gbórúkọ rẹ̀ ga agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ agbára o ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ ìgbàlà mo mu nínú ẹ̀jẹ̀ Jésù ọ̀rọ̀ mi já sọpẹ́ ńlá. Orin ayọ̀ orin ọpẹ́ orin yìn tó kù tí èmi ẹ̀jẹ̀ tá a mọ̀ kọ́ ni wípé kí ni mo wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀rọ̀ mi já sọpẹ́ ńlá ọ̀rọ̀ mi já sógo ńlá ọ̀rọ̀ mi já sí ìrírí ńlá ìtọ́túmọ̀ sí pé kí ni àti èmi àti ẹ látàkókò yìí lọ èrè ayọ̀ tó lógo tó ga tó tóbi tó lẹ́gbẹ́ ló kú wá kú táwọn ọmọ jẹ́ nítorí pé kí ni Ọlọ́run ògo tó ní gbogbogbò ó gba gbogbo yóò sì mọ gba gbogbo ògo yóò sì mọ jẹ tẹ̀lé ìdí tí mo sì sọ pé ògo ìyìn ọlá àtọpẹ́ ní forúkọ Ọlọ́run fún títóbi àtàgbára nínú ayé rẹ nínú ayé mi nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa ìdí yóò sì mọ gba gbogbo láti ra ògo yóò sì mọ jẹ tẹ̀lé láì àtìlẹ́ àti ànípẹ̀kun ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ ti Jésù Kristi. Má gbàgbé ìjọba ọ̀run ìjọba ọ̀run ìjọba ọ̀run Jésù ti ṣáájú wa lọ láti lọ pèsè àyè sílẹ̀ níbẹ̀ fún wa. Ìpadàbọ̀ rẹ̀ ó ti dé tán láti wá kó àwọn àyànfẹ́ lọ sílé kò wá ní bójúmu kó jẹ́ pé kí ni àyè tó ti lọ pèsè sílẹ̀ yàrá tó ti pèsè tó ti kókó rẹ̀ sí kó wá dé kó wá tàkùkù àti fọ́ ní kọ́kọ́rọ́ ká ti pé náà lẹ́tọ̀ sí kọ́kọ́rọ́ yẹn ìbànújẹ́ ńlá ni. So èyí tọ́lọ̀ sí ń kọ́ sí èmi àti nígbà gbogbo wípé kí ni ojoojúmọ́ ìṣẹ́jú wákàtí kàmọ̀ yẹra wa o. So mọ̀ ké láìsí mẹ́sàn rẹ̀ Ọlọ́run gbogbo ẹ̀ ní o orí mi ẹ̀kánná mi ẹsẹ̀ mi omi àtàrà mi ti rẹ́ ní ṣe wádìí ayé mi bó ni mo kù sí jẹ́ kí n mọ ibi tí mo kù sí kí ni àtúnṣe kí n ṣe jẹ́ kí n mọ agbára àti okun àti ìmísí tí mo láti ṣàtúnṣe yọ̀ǹda rẹ̀ fún mi. Ìfẹ́ sọ lẹ́nu ìfẹ́ pàdánù ìjọba ọ̀run
ọgbọ́n táwọn Yorùbá mọ́ sọ ni ẹni tó sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́. Ọlọ́run èmi ò fẹ́ sọ lẹ́nu, èmi ò fẹ́ sọ àpò ìyàkọ́. Wádìí ayé mi, rídìí ayé mi, ibo ni mo kù sí mi níyè láti lè mọ̀ kí ni àtúnṣe jẹ́ kí ṣe ìgbésẹ̀ wọlé kí n gbé láti ṣàtúnṣe láti lè pé níwájú láti mọ̀ lè sọ lẹ́nu. Olúwa kún mi fún agbára, ràn mí lọ́wọ́, sí mi níyè sí tì mí láti lè gbé àwọn ìgbésẹ̀ tó bá yẹ àánú rẹ oore ọ̀fẹ́ ìjókòó tó fún mi láti lè délé ṣe mi, láti lè gbọ́ káàbọ̀ mọ̀dọ̀ rere. Àdúrà tó ṣe pàtàkì fún láti mọ̀ ṣe ni láti gbàdúrà yìí kì í ṣe kan tó le, ṣùgbọ́n ó sì tún le tó bá lè kún fún agbára àti ní ẹ̀mí mímọ́, nítorí pé Sátánì kò ní gbà láyé pé kíni kò rí àdúrà yẹn gbà. Ọmọ ìdí ó ti mọ̀ pé kíni tó bá kí Ọlọ́run yóò ṣe kíni yóò ṣe bọ̀, yóò àmọ́ wá gbogbo ọ̀nà láti mọ̀ fi nára nínú kọ́mọ gbé rẹ̀ sí ọlọ́kàn, kọ́mọ pọ́n ọ lójú àbí kọ́mọ fara ní ọ, kọ́mọ wo kíni kan tọkàn rẹ̀ ń gbògbẹ́ fún tó fẹ́, kọ́mọ fi nǹkan yẹn kọ́mọ fi lá ọ lójú, kọ́mọ mú nǹkan yẹn kọ́mọ tì ọ lọ́wọ́. Gbogbo nǹkan tó lè mọ gbé rẹ̀ sí ọlọ́kàn yẹn tó lè mọ kọ́mọ ronú ẹ̀ yóò mọ tì wá sọ́dọ̀ rẹ̀, ọwọ́ rẹ̀ ló kù sí láì sọ pé Sátánì orí ẹ̀ burú dẹ̀yìn lẹ́yìn mi, nítorí pé kíni o ti mófo pẹ̀lú Jésù lọ́jọ́ kìíní àná lórí ayé tèmi náà, o ti kíni o ti mófo, o lè rí iṣẹ́ ṣe. So padà lẹ́yìn mi, èmi rẹ̀ àjọ ní àjọpín. Mo sọ fún ọ wípé kíni òní tí ìsọlẹ̀ méjì tí ó fi ṣe kíni tí ó fi lẹ̀, nítorí pé òun gangan olórí burúkú ni, ọ̀lẹ ni, kò lè jà. Ló jẹ́ kí Jésù sọ pé sọ ẹ kọjú àti Sátánì àtàrí kérékè yóò ṣe kíni o yọ sá. Mo gbàdúrà pé lórúkọ Jésù Kristi àti èmi àti ẹ̀yin àti Sátánì àti ègún àti gbogbo ohun tó lè wà nínú ayé yìí, ọ̀kọ̀ọ̀kan nínú wọn kò ní àǹfààní láti lè mú èmi àti ẹ̀yin kùnà jọba Ọlọ́run. Oore ọ̀fẹ́ àtàná àtàgbà tí èmi àti ẹ̀yin nílò láti lè fi jọba Ọlọ́run ṣe Ọlọ́run yọ̀ọ̀dà ìfẹ́ nìkan pátá ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Mo gbàgbára ẹ̀mí mímọ́, mo gbàgbára ẹ̀mí mímọ́, èmi gbàgbára ẹ̀mí mímọ́, ayé mi fọ̀hún nínú ògo pẹ̀lú agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù Kristi ti Násárẹ́tì. Mo gbàgbára ẹ̀mí mímọ́, mo gbàgbára ẹ̀mí mímọ́, èmi gbàgbára ẹ̀mí mímọ́, ayé mi fọ̀hún nínú ògo pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tí kìí ṣe ti ewúrẹ́, tí kìí ṣe tàgbò, tí ṣe ti Jésù Kristi tí kò lábàwọ́n. Mo gbàgbára ẹ̀mí mímọ́, mo gbàgbára ẹ̀mí mímọ́, èmi gbàgbára ẹ̀mí mímọ́, ayé mi fọ̀hún nínú ògo títí láéláé pẹ̀lú májẹ̀mú tuntun tí ṣe májẹ̀mú ayérayé tí kò lè di bàjẹ́ láéláé tó bá gbogbo májẹ̀mú bàjẹ́ tí ṣe ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Ayé rẹ bọ́bọ́ mi mímọ́ adá gbogbo padà sọ́dọ̀ rẹ, gba ọpẹ́, gba ìyìn, gba ọpẹ́, gba ìyìn. Ìyẹn àwa tá wà níbí àti gbogbo àti wọn gbogbo àti wọn wà á ní apánupọ̀ ohun tá a ní sọ́dọ̀ rẹ wípé kíni àwa yóò sì fún wa ju pé ká sọ pé o ṣe lọ fún àṣepẹ́ tó ń ṣinú ayé wa nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, ẹ̀jẹ̀ tí kò lábàrà tí kò nábàrà tí kò náfìrí tí kò náfìrí tó ju ti àgùntàn ọjọ́ kìíní lọ, èyí táwọn ọmọ Ísírẹ́lì lò tó fi gbà wọn là ní ọwọ́ ikú àkọ́bí nílẹ̀ Egypt ni, tó fi mú wọn kó lóko ẹrú ni. Aṣọ wípé ṣe gba ọpẹ́ àti ẹ̀yìn nítorí pé ó ti gbá yé wa là ó sì mú gbàdúrà nígbà gbogbo títí láwọn mọ̀nyàn láwọn gbórúkọ ẹ̀ga nígbà tí gbogbo ògo jẹ́ tirẹ̀ láì àti láíláí ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Oore ọ̀fẹ́ ti Baba, oore ọ̀fẹ́ ti Ọmọ, oore ọ̀fẹ́ ti Ẹ̀mí Mímọ́, ó súre fún wa, ó bùkún wa, ó gbé wa ró, ó ṣàṣepẹ́ tí ó lẹ́gbẹ́ tó ní ìwọ̀n tó ga jù lọ́nà ayé nìkankan wa ní gbogbo ọjọ́ ayé wa. Àmọ́ ti pọ̀ ní ògo ní ọlá ní agbára ní ìgbéga Ọlọ́run wa láì ìrúbọ àti tẹ̀yẹsí àti tutù Jésù fúnra ẹ̀rú pẹ̀lú májẹ̀mú tuntun rẹ̀ nínú ayé wa yóò mọ lápára inú ojoojúmọ́, kò ní dé bàjẹ́ láíláí, bẹ́ẹ̀ ni kì yóò so ohunkóhun kan tí ó mú wa ṣìwà wà bí ṣìṣe kó níwájú rẹ̀ láti bàjẹ́ láíláí. Nígbà gbogbo ọjọ́ gbogbo amọ̀lékè sàyà sí mọ̀tàrọ̀ ṣáà ni ìjọba orúkọ sì ní bọ́ sọ̀rọ̀ mọ́ wa láwa. Oore ọ̀fẹ́ àánú rẹ̀ ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn rẹ̀ yóò mọ̀ wà fún wa nígbà gbogbo, yóò sì mọ́ tó fún wa ní gbogbo láti lè fi ìjọba ọ̀run ṣèrè jẹ́ ní orúkọ ti Jésù Kristi láì àti ògo sì mọ́ jẹ́ ti Ọlọ́run títí ayé ànípẹ̀kun ní orúkọ ti Baba Ọmọ Mímọ́ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Hallelujah méje. Hallelujah 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 hallelujah. Ògo 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 fún àlókè. Amen 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 amen.